Ọlọ́run mẹ́ta lọ́kan. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àṣẹ àti agbára rẹ fún títúbà àti ìjọba rẹ tí wọ́n ti sọ̀kalẹ̀. Ìjẹ́ pé wọ́n ti tán wọ́n ti bẹ̀rẹ̀ sí farahàn wá láti mọ súrò fún wa láti bùkún wa láti gbé wa ro ní ọ̀tún lọ́jọ́ tó ní jù àti bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ. Ayé rẹ yìí bàbá gba ọpẹ́ àti ẹ̀mí bẹ́ẹ̀ta lọ́kọ̀ gba ọpẹ́ àti ẹ̀mí èyí fún títóbi àtagbára rẹ èyí fún àṣà àtijọba rẹ èyí fún iná ẹ̀mí mímọ́ rẹ èyí tí wọ́n tún sọ̀kalẹ̀ dé àkọ́tún àyè láti fara hàn wá láti bùkún ayé nìkọ̀kan wá láti súrè sínú ayé nìkọ̀kan wá láti gbé nìkọ̀kan wá láti ṣàṣìpẹ́ tó ga tó lógo jù ní ayé nìkọ̀kan wá àyíjú tí a tẹ̀ wá lọ Ọlọ́run ògo bàbá gba ọpẹ́ àti ẹ̀yìn bàbá ọmọ ìmọ̀ lórúkọ Jésù gba ọpẹ́ àti ẹ̀yìn mẹ́ta lórúkọ Jésù gba ọpẹ́ àti ẹ̀yìn ìwọ tó ní gbogbo ògo ìwọ tí kò gbà fẹ́nìkẹ́ láti pín nínú ògo rẹ ìwọ tó ní gbogbo ìwọ tó kò gbà fẹ́nìkẹ́ láti pín nínú ìyìn rẹ àìlóra ayé ẹnikẹ́ni nínú wa àti wátàwá níbí àtàwọn tí wọ́n gbọ́ àti wọ́n wò wá Olúwa ìjẹ́ pé ọ̀tún lọ́sàn fi tí ó bá gbára ẹ̀ka ọ̀tún lọ sí àgbà ní àkọ́tún yóò jùjúmọ́ láti mú darapọ̀ mọ́ ìdókòwò ọ̀tún ti dé sáàrin wa sẹ́ẹ̀tì gbogbo agbá tó fi jọ́rọ̀ tí gbogbo àṣẹ tìjọba rẹ bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ tún bùkún ayé wa wọ́n sì bẹ̀rẹ̀ ṣàṣìpẹ́ inú ayé wa ògo ní forúkọ rẹ Olúwa fún ògo tuntun mìíràn ni àní fún gbéga tuntun mìíràn ni fún àṣẹ tuntun mìíràn ni fún ìtẹ̀síwájú rẹ tuntun mìíràn ni èyí tí ó tún mú dé bá ayé nìkọ̀kan wájú tí ó tún ṣe inú ayé wájú tó ní Olúwa ọmọ ṣe ológojú ọmọ ṣe ìyìn ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ mímọ́ jọ̀rọ̀ gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba títí ayé lè bí ó sì wọ yọrí mọ́ gbórúkọ rẹ ká òṣìṣẹ́ Ọlọ́run ayé ayé tó gbé òun gbàdúrà ògo ní forúkọ rẹ. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Matthew orí 4:30 ẹsẹ̀ 3:40 dé ẹsẹ̀ 39. Matthew 26 ẹsẹ̀ 27 dé 29. Ó sì mú Pétérù àti àwọn ọmọ Sébédè méjèèjì pẹ̀lú rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ìbànújẹ́ ó sì bẹ̀rẹ̀ sí ìrẹ̀wẹ̀sì. Nígbà náà ni ó wí fún wọn pé ọkàn mi bàjẹ́ gidigidi títí dé ikú ẹ dúró níhìn kí ẹ sì máa bá mi ṣọ́nà. Ó sì lọ síwájú díẹ̀ ó sì dojú bolẹ̀ ó sì gbàdúrà wípé bàbá mi bí ó bá lè ṣe jẹ́ kí aago yìí kí ó kó kọjá kúrò lórí mi ṣùgbọ́n kì í ṣe bí èmi ti fẹ́ bí kò ṣe bí ìwọ ti fẹ́. Orí ọ̀rọ̀ wa fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí tá à ń gbé yẹ̀wò àdúrà mi ti gbà mo wọnú ògo mi lọ ìdádúró kò sí fún mi mọ́ láti mọ ṣe rere. Àdúrà tèmi gẹ́gẹ́ bí ẹnìkan Sunday Ọládélé ti gbà mo wọnú ògo mi lọ ìdádúró kò sí fún mi mọ́ láti mọ ṣe rere. Ìwọ náà ṣé àdúrà rẹ ti gbà ṣó ti wọnú ògo rẹ lọ ṣé kò sí ìdádúró fún ọmọ láti mọ ṣe rere. Nítorí pé ìdálójú àti ìgbàgbọ́ mi nínú Ọlọ́run ni wípé àdúrà tiẹ̀ náà ti gbà ó ti wọnú ògo rẹ lọ kò tún sí ìdádúró kankan fún ọmọ láti mọ ṣe rere. Àyàfi tí ìwọ gangan fúnra rẹ tó bá fẹ́ ṣe rere àyàfi tí ìwọ gangan fúnra rẹ tó bá fẹ́ wọnú ògo rẹ lọ sọ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ ó ti fi ìdáhùn béèrè rẹ fún ọ. Gbọ́ irú rẹ̀ dẹ́ni ti Jésù Kristi nígbà tí àkókò ń bọ̀ Jésù ti máa ń gbàdúrà láti rẹ̀ wá ṣùgbọ́n àdúrà tí máa ń gbà ní gbogbo gbà òun náà ní bẹ́ẹ̀ ni agbára ìtẹ̀síwájú agbára àṣeyọrí ìdájọ́ tí máa ń gbà ṣùgbọ́n nígbà tó dé bíbá yìí ọgbọ́n tó sọ ni ó sì mú Pétérù àti àwọn ọmọ Sébédè méjèèjì pẹ̀lú rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní bànújẹ́. Kí ni tí ń bànújẹ́ sí? Ìbànújẹ́ nítorí pé kí ni ó rí wípé àkókò náà tó bọ̀ ó rí wípé àkókò náà ti súnmọ́ létán èyí jẹ́ pé kí ni ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ sí yọ ṣẹlẹ̀ ní ti ìfira rẹ̀ rúbọ ni ìfara rẹ̀ jìn ìfira rẹ̀ sí ètùtù fún ìgbàlà aráyé ni. Ó wo gbogbo ìnira àti wàhálà tí bẹ́ẹ̀ ìdòpò ti mọ bóyá yóò ṣe rí lára. So ọwọ́ fẹ́ ó tún fẹ́ sún síwájú díẹ̀ inú ẹ̀ bàjẹ́ gidi gan nígbà tó wo adúrú wàhálà tí bẹ́ẹ̀ tí ó sì gbọ́dọ̀ gbin tí ó sì gbọ́dọ̀ fọ̀ àkókò kan tó le jù tó ga gidi gan ni. So ibẹ̀ ló ti gbọ́dọ̀ gbàdúrà pẹ̀lú bànújẹ́ ọkàn ó wá sọ fọ́lọ́run wípé
tí ó bá ṣe ni jẹ́ kí àkó yìí kó lórí mi, ìdààmú ìfòòró ìjókòó kó lórí mi, ṣùgbọ́n kì í ṣe bí èmi ti fẹ́ bí kò ṣe pé bí ó bá ṣe tọ́ àti bó bá ṣe dára ní ojú ìwọ Ọlọ́run alààyè. Àdúrà Jésù nù. Àdúrà rẹ̀ sì gbà. Ọlọ́run ṣe ìtọ́tọ́ àti ìtọ́yẹ. Kò jẹ́ kí agbe yẹn kó lórí rẹ̀, ṣùgbọ́n ó jẹ́ kó wà lórí rẹ̀ láti lè mú kí ìfẹ́ àti ète tí òun gangan fi wá sáyé kó wá sí ìmúṣẹ. Ìyẹn nìkan wá kọ́. Ohun tọ́lọ́run fẹ́ kémi àti ẹ̀ka dìmú òun náà ni wípé kí ni, ṣé ìjọ tí Jésù gbàdúrà ní Gẹ́símánì yẹn, ṣé ìjọ yẹn náà ni a mú ni? Rárá. Àkókò tá a fẹ́ mú ó tún jìnnà sí àkókò yẹn. Ẹ pé nígbà tó gbàdúrà tán, àkókò ìgbàdúrà láti lè farada ìrora yẹn, láti lè pamọ́ra àti láti lè borí gbogbo ìrora yẹn, àti láti lè ṣàṣeyọrí ojúṣe rẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, àti láti lè wọnú ògo lọ nínú lórí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. A rí wípé kí ni àkókò yẹn sì tún wà níwájú, ó sì tún jìnnà. Ọlọ́run sì ti gbàdúrà rẹ̀. Bẹ́ẹ̀ náà ni èmi àti ẹ, Ọlọ́run ti gbàdúrà rẹ̀. Àkókò àti ìgbà àti wákàtí ló tó tí ẹ̀wọ̀n kan yẹn yóò fara hàn. Nípa gbígbàdúrà àti Ọlọ́run gbàdúrà Jésù Kristi lọ́jọ́ kìíní àná ló jẹ́ ká gbéga gidigidi, ló jẹ́ ká fún lórúkọ tó borí gbogbo orúkọ, ló jẹ́ ká fi gbogbo agbára ayé àtọ̀run síkàwọ́ rẹ̀, ló jẹ́ kó jẹ́jẹ́ pé kí ni ní orúkọ rẹ̀ nìkan ṣoṣo ní gbogbo ikú wọlé, ló jẹ́ ká di ọmọ Ọlọ́run wo. Ó gbàgbára lọ́wọ́ ikú, ó gbàgbára lọ́wọ́ sàkú, ó gbàgbára lọ́wọ́ ìdè ìgbèkùn, ó gbàgbára lọ́wọ́ bẹ́ẹ̀ tí pé àwọn ìjọba inú omi, àwọn ìjọba inú ilẹ̀, ó gbàgbára lọ́wọ́ gbogbo àwọn tí ń ṣe ìjọba àní títí ibẹ̀ nínú ọ̀run pátápátá gbogbo pátápátá. Ó wá lọ jókòó lápò ọ̀tún Ọlọ́run Olódùmarè, àtúnwá gbéga ju ọ̀run lọ. Àdúrà Gẹ́símánì ọjọ́ sí kìíní àná, wọn náà wá kókó tó wá gbà. Ìwọ náà òun ò wípé o ti gbàdúrà mẹ, kí ló dé tó jẹ́ pé kí ni òsùn wà ní bákan náà, ìtò òbèrè yẹn ò tí ì rí gbà tí sìn, ìtò túmọ̀ sí pé kí ni Ọlọ́run ti gbàdúrà rẹ̀. Ọlọ́run ti gbàdúrà rẹ̀ tipẹ́tipẹ́, jìnnàjìnnà Ọlọ́run ti gbàdúrà rẹ̀. Àkókò tí nǹkan tó bèrè tó yẹ kó tì ọ́ lọ́wọ́ tí ò tí ì tó ló fà tí ò fi tì ọ́ lọ́wọ́. So èèyàn á sọ fún pé kí ni kó sọ retí nù, èèyàn sọ pé kí ni kó túmọ̀ tẹ̀sí nínú ìbànújẹ́ rẹ̀. Nígbà tí Jésù gbàdúrà yìí san, á rí pé kí ni gbogbo tó jẹ́ ìbànújẹ́ ọkàn rẹ̀, gbogbo tó jẹ́ ìrẹ̀wẹ̀sì tó jẹ́ ọgbẹ́ ọkàn rẹ̀, ó ṣe kí ni ó gbàgbé lórí rẹ̀, nítorí pé kí ni Ọlọ́run ti gbàdúrà rẹ̀. Èyí tọ́lọ̀ fi yé mi àti ẹ lónìí wípé kí ni gbàgbé lórí gbogbo tí ń ṣe ìdààmú ìfòòró ìkorò àti ìnira ayé rẹ̀ yẹn. Ó yá bẹ̀rẹ̀ sí ní yọ̀, bẹ̀rẹ̀ sí ní dunnú, nítorí pé kí ni Ọlọ́run tó dá etí tó sọ pé ẹ ké pè mí, èmi ọgbọ́n ti yín, pé èyí tí òun òwò láti gbọ́ títí wà ní, ó ti gbàdúrà rẹ̀, ó sì ti dáhùn sí ìbéèrè rẹ̀. Èyí tó kú ọkù òní pé kí ni máa yọ̀, máa dún níwájú Ọlọ́run títí tí ètò Ọlọ́run yóò fi pé. Kì bá ṣe pé kọ́ mọ́jọ́ kọ́ mọ́ yọ̀ nìkan, wàá túbọ̀ tẹ̀síwájú láti máa gbàdúrà, láti máa rọ́ Ọlọ́run létí nípa ohun tí ẹ ti jọ sọ. Nítorí wípé ohun gẹ́gẹ́ fúnra rẹ̀ sọ, ó ní ẹ máa rán mi létí ọ̀rọ̀ àjọsọ wa nígbà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá ti gbọ́ ìran tán, àbí tí wọ́n ti gbọ́ àsọtẹ́lẹ̀ tán, àbí tí wọ́n gan bá rí ìran tán, àbí tí wọ́n gan bá gbóhùn yẹn tán, wọ́n wá kásẹ̀ lórí ẹsẹ̀. Ọmọ sọ pé Ọlọ́run ti sọ. Nígbà tọ́lọ̀ sọ, tọ́lọ̀ sí pé òun ti fìdí rẹ̀ múlẹ̀ tó sì jẹ́ lóǹtẹ̀. Èèyàn á sọ pé kí ni kọ́ lọ sùn, ọgbọ́dọ̀ mọ tí ẹnu mọ́ láti máa rán létí nígbà gbogbo. A sọ pé kọ́ sọ jẹ́ àwáwí àbí bẹ́ẹ̀ ti pé ọ̀rọ̀ sọ jẹ́ pé wà ní nǹkan mi tó ṣe mọ́ ju pé kí ni ọ̀rọ̀ kan náà rà mọ́tò. No, máa rán létí lórí. Má jẹ́ kọ́ ọ̀rọ̀ kọ́ dàbí àwọn Farisí àti àwọn alágàbàgebè ènìyàn tí wọ́n rò pé báyìí nípa ọ̀rọ̀ pípọ̀ sísọ lọ́lọ́run ti dáhùn àdúrà gẹ́gẹ́ bí ohun tí Jésù sọ. Náà ìgbàgbọ́ rẹ̀ lọ́lọ́run nídìí. Ìgbẹ́kẹ̀lé òun Ọlọ́run alààyè rẹ̀ lọ́lọ́run nídìí. Ìdúró nínú ìfẹ́ òun Ọlọ́run alààyè lọ́lọ́run nídìí. Lọ́dọ̀ mi, lọ́dọ̀ rẹ̀, lọ́dọ̀ èdè kọ̀ọ̀kan wa pátápátá gbogbo pátá. So ìtò nídìí láti máa rán létí. Wà á mọ gbàdúrà láìsí ní àsàrẹ̀ kí Sátánì àtàrí kéré kó wọ́n bá ṣe kíni, kó wọ́n bá jẹ́ olùdènà fún àdúrà rẹ̀. Nítorí pé bí wọ́n ṣe béèrè tọ́lọ̀ ti dáhùn tó ń fún ìjẹ̀tàn tó ti yanjú ọ̀rọ̀ rẹ̀ yẹn, mọ́ gbàgbé pé bẹ́ẹ̀ náà ni Sátánì orí náà rí ohun gbogbo. So òun náà sì mọ dúró pé kíni nígbà tí àkókò yẹn àbí kákòókò yẹn kó tó dé, kóhun ti mú ọkù ṣubú, kóhun ti mú ọkù náà.
so èyí tó jẹ́ pé o gbọ́dọ̀ sinmi láti máa gbàdúrà lọ́sàn àti lóru láì sàárẹ̀ nìyẹn. O gbọ́dọ̀ sinmi, o gbọ́dọ̀ sàárẹ̀. Nítorí pé títí gbogbo béèrè rẹ gbogbo ọ̀nà ni Sátánì náà wá láti pèsè kíni kí o ṣubú lójú ọ̀nà, kí gbogbo dáhùn béèrè rẹ kọ́ mọ́ bá sí ti ọ̀ lọ́wọ́ ní àkókò rẹ̀. Àgàgà tó jẹ́ burú bẹ́ẹ̀ nígbà tí àkókò yẹn bá súnmọ́ gangan ni Sátánì mọ́ sọ̀rọ̀ gidi gan láti lè mọ bínú, láti lè mọ ṣe nǹkan míì ètò lè mọ kékeré kí àkókò yẹn kọ́ kọjá mọ́ lọ́wọ́. So kíyèsára, kún fàdúrà, máa yọ̀, Ọlọ́run ti gbàdúrà rẹ̀. Wo o ti wọnú ògo àṣẹ àti gbéga rẹ lọ, kò sí ohunkóhun kan tó lè jọ lọ́wọ́ láti ṣe rere mọ́, kò sí ohunkóhun kan tó lè dá ọ dúró láti ṣe rere mọ́. Bẹ́ẹ̀ ni àní Ọlọ́run ti gbọ́ àdúrà mi ṣe, àní mo ti wọnú ògo àti ṣe rere mi lọ. Ohun tó lè dá mi dúró àbí tó lè dí mi lọ́wọ́ àbí tó lè dè mí lọ́rùn pé kí n má sì ṣe rere mọ́ kò sí. Ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ti gbọ́ àdúrà wa, kò sí ìdádúrà àbí ìdíwọ́ kankan fún ẹnì kọ̀ọ̀kan wa mọ́. Kálukú wa láàyè rẹ̀, nínú ọkàn rẹ̀, nínú ọpọlọ rẹ̀, òun ni kò sí kíni kọ́ mọ kíyèsí bó ni ṣe ń rìn pẹ̀lú Ọlọ́run, bó ni ṣe ń gbégbé iṣẹ́ pẹ̀lú irú ìgbé ayé wo ló ń gbé. So ìgbé ayé tó wu Ọlọ́run tó fògo fún Ọlọ́run gbé ni àbí ìgbé ayé tí múnú bí Ọlọ́run. Má ṣe gba ohunkóhun kan láàyè láti kùnà níwájú Ọlọ́run. Má ṣe gba ẹnikẹ́ni láàyè láti mọ kó níwájú Ọlọ́run. Má ṣe gba ẹnikẹ́ni láàyè láti jẹ́ kíni bẹ́ẹ̀ ti pé kí Sátánì kó rí wọn lò láti lè mú ọ ṣubú níwájú Ọlọ́run, láti mọ lè rí ìdáhùn sí ìbéèrè rẹ nígbà táwọn kò bá tó agbára àti lè mọ kíyèsára. Ọlọ́run gbé owó èmi àti ẹ á sì mọ lẹ́rìí ní gbogbo ọjọ́ ayé wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún gbígbọ́ tó gbọ́ tèmi lóòrèdóòrè, èyí fún dáhùn tó dáhùn sí gbogbo ìbéèrè mi tó jẹ́ pé kíni pẹ̀lú agbára rẹ ibi wọnú ògo mi lọ, ìdádúró tó sí fún mi mọ́ láti mọ gbilẹ̀ fún rere àti láti mọ tayọ nínú ògo lílo olùgbà ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Ọlọ́run ògo ọmọ, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Ọlọ́run ògo ẹ̀mí mímọ́, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Mẹ́ta nínú ọ̀kan tó ṣe, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Olúwa, àní fún gbígbọ́ èyí tí wọ́n gbọ́ tèmi, èyí fún tẹ́tí wọ́n tẹ́tí tèmi sẹ́, èyí gbígbà àti tí wọ́n gbà tèmi, èyí fún dájú wọ́n fi dáhùn béèrè gbogbo fún pápátá. Olúwa ọmọ ṣe, ológo jùlọ ọmọ ṣe. Èyí tó pé tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni, àní èmi gbilẹ̀ nínú ògo, èmi tẹ̀síwájú nínú ògo, èmi gbòòrò nínú ògo, èmi ní àṣírí ayé tó ga jùlọ nínú ògo. Bẹ́ẹ̀ ni ìdádúró àbíjìwá bíjìnà kan kò tún ṣe fún mi mọ́. Tí gbogbo agbára yìí tó fi jọ́ lọ́rùn, ògo ní forúkọ rẹ, èṣe ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ rẹ. Atóbi jù bàbá, ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn, ológo jùlọ ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn, olóró ọ̀fẹ́ jùlọ ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn. Ní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo, olùwàmúgbòrúkọ ga. Ìjọ pé nígbà gbogbo àìní èmi ó tún mọ fọ nínú ògo bó ṣe fọ nínú ògo lọ, àìní ó tún mọ gbà mí láti mọ rúgùrù ju bó ṣe rúgùrù bó ṣe bí jọba ṣe gbà mí lọ. Bẹ́ẹ̀ ni àìní ó tún mọ gbà mí láti mọ ṣe rere bó ṣe rere lọ nípa ti gbogbo agbára tó fi lọ́rùn ọmọ ṣe ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọlọ́run àwọn ọba ọkà àti èmi. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù yọ mẹ́ta. Mo gbé orúkọ rẹ ga ayérayé bàbá, èyí fún ìrànlọ́wọ́ àtòkè wá èyí tó mú mi rí gbà nípa gbígbọ́ àdúrà títí mi, èyí fàtìlẹ́yìn àti òkè wá tó mú mi rí gbà nípa gbígbọ́ àdúrà títí mi, láti mọ pọ̀ sí ní ògo, láti mọ pọ̀ sí ní ọlá àti láti mọ pọ̀ sí ní ìṣerere láì sí ìdíwọ́ àti ìdènà kankan mọ́ fún mi. Bàbá, gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo ayérayé bàbá àgbàlagbà, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ ọmọ sọ wípé ó ṣe, èmi júbà rẹ mí yàn lógo mo sọ wípé ó ṣe. Èyí fún ìgbéga àti orí tèmi mọ́ wà, èyí fún gbígbọ́ tí wọ́n tẹ́tí tèmi tí wọ́n sì gbọ́ tèmi, èyí fún ìrànlọ́wọ́ àtúkà àti orí tèmi wá tí wọ́n gbé dìde fún mi ṣe. Àyè tó mọ mi rí gbà, àyè láti mọ gbé láti mọ fọ nínú ògo àti wọn lọ, àyè láti mọ gbé nínú ògo àti wọn lọ, àyè láti mọ ṣe nínú ògo àti wọn lọ, àyè fún ìrànlọ́wọ́ àtúkà àti orí tèmi mọ́ àti gbéga àti orí tèmi mọ́ wà, èyí tí wọ́n jẹ́ pọ́jẹ́ tèmi, àyè láti mọ já tìlẹ́yìn fún mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo, àyè láti mọ gbòòrò sí nínú ògo àti láti mọ gbèrè sínú ògo, àyè láti mọ tà láti mọ gbọ́, àyè láti káyọ̀ tó lè mọ gbà mí ṣe, àyè láti mọ ṣe gbogbo nínú ògo, láti mọ fọ nínú ògo. Olúwa ọmọ ṣe, alágbára ọmọ ṣe, èmi dá gbogbo ògo padà sọ́dọ̀, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ ayé rẹ bàbá mẹ̀mí mímọ́. Olúwa àyífà tìlẹ́yìn láti orí tèmi mọ́ rẹ wá, àyè láti mọ mímú pọ̀ sí nínú oríire ṣíṣe gbogbo, àyè láti mọ pọ̀ sí nínú ògo àti wọn lọ, láti mọ sọ bí di àyíjẹ́ kì yóò ṣòwò kówó kan àbí agbára kan àyè tó lè mọ ṣe ìdíwà bìjìnà fún, láti mọ ṣe rere, láti mọ gbẹ̀rẹ̀ ní oríire, àyè láti mọ fọ nínú ògo ṣe. Olúwa ọmọ ṣe o, ètò pé ti gbogbo agbára tó fi jọ lọ́rùn ni àyè mi wọ inú ògo mi lọ, ètò pé wọ́n ti gbọ́ àdúrà mi sí àyè gbogbo tí ń ṣe ìdàgbà àti ìgbà ìjẹ́ mi pátá ànúdó pátá. Bẹ́ẹ̀ ni àyè èmi bẹ́ẹ̀ ṣiṣẹ́ rere, àyè ìdíwọ́ kọ̀ọ̀kan àti ìdíwọ́ kò ṣe fún mi mọ́. Bẹ́ẹ̀ ni kì yóò ṣe okòwò tó ṣe èsì ìdíwà jìnà fún mi láti mọ ṣe rere. Òṣìṣẹ́ Ọlọ́run ayé ológun jọ gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ògo ìyẹn láti pẹ́ ní forúkọ ayé mọ́ ìbàbà gba ọpẹ́ àti ìyìn. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ́ta. Mo yìn ọ́ Ọlọ́run ayérayé fún títóbi àtagbára inú ayé mi, àní fún gbígbọ́ tí wọ́n gbọ́ tèmi, èyí tí dáhùn tí wọ́n fi dáhùn béèrè mi fún mi,
èyí tí èmi fi dẹni tó ń fọ nínú ògo tó ń gbó rere ṣe tó sì ń tayọ lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni àní gbogbo ọjọ́ ayé mi èmi ò mọ̀ fọ nínú ògo, èmi ò mọ̀ gbó rere ṣe, èmi ò sì mọ̀ tayọ lójoojúmọ́. Kì yóò tún sí ìjákulẹ̀ mọ́ fún mi àbí ìdádúró àbí ìdènà kan fún mi láti mọ̀ ṣe rere àbí láti mọ̀ tayọ láti mọ̀ gbilẹ̀ nínú ògo. Ògo ni fún orúkọ rẹ̀. Gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, gbogbo ògo àti ọlá ni fún orúkọ rẹ̀, gbogbo ọpẹ́ àti ọlá ni fún orúkọ rẹ̀. Ní gbogbo ọ̀rọ̀ mọ̀ sọ wípé o ṣe èyí fún agbára tó fi ń jọ́ lọ́rùn ni, àní fún gbogbo ọ̀rọ̀ tó wà fi ń jọ́ lọ́rùn ni. Ìjẹ́ pé ìwọ ṣe mí ní àní rere, àní wọ́n ṣe mí lẹ́ni tó ń gbèrè ní ògo. Ẹ̀jẹ̀ pé èmi wọ inú ògo lọ, èmi ṣe nínú ògo, èmi sì gbèrè ní ògo, àní èmi sì ta ju gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni àní gbogbo ọjọ́ ayé mi, bẹ́ẹ̀ ni èmi ò mọ̀ gbèrè ní ògo, èmi ò sì mọ̀ èmi ò ṣe rere nígbà gbogbo. Bẹ́ẹ̀ ni àní kò tún ṣe òkòwò kan àní tó dá mi dúró mọ́. Olúwa ọmọ ṣe ológo jùlọ, àtúntò mo sọ wípé ṣe o ológo jùlọ, mo yìn ọ́ o Ọlọ́run ayérayé bàbá, àní fún títẹ́ tí wọ́n gbọ́ tèmi tí wọ́n ti dá mi lógo mi pátá. Ètò pé ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn, àní wọ́n sọ mí dẹni tó ń fọ nínú ògo, àní tó wọ inú ògo tuntun lójoojúmọ́, àní tó sì gbẹ̀rẹ̀ nínú ògo tuntun. Bẹ́ẹ̀ ni èmi bẹ̀rẹ̀ sí ṣe rere, àní èmi sì ń gbẹ̀rẹ̀ nínú rere gbá gbogbo ní ọ̀tun lójoojúmọ́, àní èmi ó sì mọ̀ ṣe rere ṣe. Bẹ́ẹ̀ ni nígbà gbogbo ìwọ tún mọ̀ jágbára fún mi láti mọ̀ ṣe, láti mọ̀ gbòòrò rere ṣe, àní láti mọ̀ ológo lò sí ní ọ̀tun lójoojúmọ́. Olúwa ọmọ ṣe ológo jùlọ ọmọ ṣe èyí fún orúkọ rẹ̀. Ní gbogbo ọ̀dẹ̀ mi yan ológo bàbá ọmọ mi mọ́, àní pé gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni, àní ojoojúmọ́ lè mọ̀ ṣe rere ṣe nínú ògo ní ọ̀tun lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni ojoojúmọ́ lè mọ̀ ṣàṣúrà nígbà gbogbo ní ọ̀tun lójoojúmọ́ nínú ògo. Bẹ́ẹ̀ ni àní mọ̀ pọ̀ sí nígbà gbogbo ní ògo tuntun ní ayọ̀ ní rere tuntun ní ojoojúmọ́. Mi mọ̀ jọ àní ohun kóhun kan àní kò lè dábìlà bí tèmi lọ́wọ́ láláì, nítorí pé kí ni àní ìwọ lọ́ba tó gbàdúrà, àní tó ti gbọ́ tèmi tó ṣe àṣepé ayé mi, àní tó fi dá gbogbo béèrè mo fún mi nígbà gbogbo. Olúwa ọmọ ṣe ológo jùlọ ọmọ ṣe. Mo yàn fún tí bàtà agbára rẹ ṣe ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ rẹ. Àjùlọ gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn mi. Ní gbogbo ọ̀rọ̀ mo sọ pé ògo yẹn láti forúkọ rẹ, ọpẹ́ ìyàtọ̀ ògo ní forúkọ rẹ. Ẹrù jẹjẹ ọmọ ṣe o, alágbára ọmọ ṣe o, olùrọ̀fẹ́ ọmọ ṣe o. Èmi ọ̀sẹ̀ bẹ́ẹ̀ gba ọpẹ́ àti ẹ̀yìn mi. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Àánú ni mo béèrè fún bàbá, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Èmi ò ní ohun kankan tí mo ní sọjú pé kí ni, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àánú ni mo béèrè, àánú náà ọ̀rọ̀ mi fẹ́, àánú láyé mi nínú bàbá, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí di mímọ́. Èmi ò ní ohun kankan sọjú pé kí ni, àánú láti òkè wá, àánú láti orí tẹ̀mí mọ́ wá, àánú tó pọ̀ ju yọrí tí òkun rọ ni, àánú àṣìṣe òfẹ́ tó wà tó dúró títí lára ní orúkọ Jésù Kristi. Àánú fi bá mi ṣe bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Ní gbogbo tí ń ṣe orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi nù, Olúwa sọ mí di mímọ́. Tí gbogbo agbára tó fi jọ́dọ̀ bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Àní gbogbo tí ń ṣàdédé mi nù, Olúwa sọ mí di mímọ́. Tí gbogbo agbára tó fi jọ́dọ̀ bàbá, ṣàánú fún mi, dárí jì mí, sọ mí di mímọ́, ṣàánú fún mi, dárí jì mí, sọ mí di mímọ́. Ní gbogbo ọ̀nà bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Ní gbogbo ọ̀nà gbogbo dárí gbogbo tí ṣe orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi, Olúwa sọ mí di mímọ́. Fàánú bá mi ṣe, ó yá fàánú bá mi lò. Ní gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi, Olúwa sọ mí di mímọ́. Àdé mi ò ní àbáyé kan tí mo fẹ́ sọ, bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ, ohun kan tó mi ní sọ́dẹ̀ ní ìwòsàn, bàbá dárí jì mí. Àánú ni mo bẹ̀rẹ̀ bá sọ mí di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀, àì dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, yá sọ mí di mímọ́ nípa agbára àṣẹ ní orúkọ Jésù, nínú àánú àti òfẹ́ tó ga jùlọ. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ̀ta. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, èyí tí ó kàn lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n ni Ọlọ́run ṣe fún mi. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun, èyí tí ó tayọ tó ga jù tó tóbi jù tí ó lẹ́gbẹ́ tí ò lódiwọ̀n, Olúwa ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Èyí tó sọ̀dí káfárì tí ṣe jẹ́ májẹ̀mú tuntun ni, ìrúbọ ni, èyí tí kò tún sí ìrúbọ mìíràn lẹ́yìn rẹ̀ tó bá gbó tí ṣe májẹ̀mú gbogbo jẹ́, ìtọ́ bá gbó tí ṣe ṣoṣù gbogbo jẹ́. Olúwa gbogbo tí ṣe àkọsílẹ̀ ibi púpọ̀ nínú ayé mi, àìtá ọkọ lọ́wọ́lọ́wọ́ ni, àbí tá ti kọ́ ni, àbí tá tó lè mọ́ kọ́ ni, àti ọwọ́ tí ń kọ́, àti ẹni tí ń kọ́, àti ohun tí wọ́n kọ́, àti ibi tí wọ́n kọ́ sí, àti tí ń bẹ lọ́wọ́, àti tí ń bẹ lọ́wọ́, kí wọ́n kún di pé parẹ́. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni, èyí tó sọ̀dí káfárì tí ṣe jẹ́ májẹ̀mú tuntun ni, tí kò sí ìrúbọ àti ìtúmọ̀ lẹ́yìn rẹ̀ ni, èyí tó bá gbogbo tí ń ṣe òfin àti májẹ̀mú gbanijẹ́ ni. Olúwa ṣe fún mi nínú rẹ̀. Gbogbo tí ń ṣiṣẹ́ ṣe parí kàwé yàn sẹ́tẹ́nà tàbí kékeré igun àti ìpè gbogbo bàbá gbogbo títà àwùjọ tá gbogbo tí ìran bàbá ti ràn ya ti ẹbí tara tójúlùmọ̀ àti tìjọ Ọlọ́run ni gbogbo wọn kún ìdẹ́làgbà lórí ẹ̀ pátápátá láì àti láíláí gẹ́gẹ́ bí ìwọ ṣe gbà mí pátákó lọ́wọ́ wọn. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, bàbá yá ṣe fún mi. Àní nínú àánú àti ìrọ̀fẹ́ yá ṣe fún mi. Nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe jẹ́ májẹ̀mú tuntun bá gbogbo májẹ̀mú gbanijẹ́. Kí ni àwọn nǹkan tó wà nínú ayé mi tí kò fògo àti fún Ọlọ́run aláyé? Kí ni àwọn nǹkan tó wà nínú ayé tí inú Ọlọ́run dùn sí? Gbogbo nǹkan tó wà nínú ayé mi tí ọ̀dà tí èṣe fẹ́ wọ Ọlọ́run aláyé ni.
Olúwa láì kó ẹyọ kan tí gbogbo fàá tún kó nu ayé mi fọ̀dánù kó nu ayé mi kọ́ mọ̀ sí kó eruku kan bẹ́ẹ̀ ni àníṣe ayé mi kọ́ wá di mímọ́ fún ògo àti ìlógo rẹ kí mọ jẹ́ ohun ìdùnnú ohun àmúyangàn ẹni tí wọ́n mọ fọwọ́ rẹ̀ sọ̀yà nígbà gbogbo àyè tí wọ́n mọ fi fakọyọ nígbà gbogbo kí tó wá jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere àtàwòkọ́ṣe rere èyí tó mú tí ń ṣiṣẹ́ ìgbàlà nínú ayé àwọn èèyàn nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo fún ògo àti ìlógo rẹ ẹ̀dá tí mo jẹ́ àwòkọ́ṣe rere àní fún ògo àti ìlógo rẹ ní gbogbo ọjọ́ ayé mi níbi gbogbo ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi àní nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun bá gbó tí májẹ̀mú gbanijẹ́ ni ètí ṣe ìrúbọ tí kò sí ìrúbọ àtìtún mìíràn kankan mọ́ lẹ́yìn rẹ̀ ni tútù àti àwọn ọmọdámiláre kí tó mọ̀ wẹ̀ dà láre gbà kí tó mọ̀ wẹ̀ dà láre nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo níbikíbi ó kó wù kí n lè wà kí n lè dé lágbàáyé ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún àní nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ nǹkan fàtí ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ìrúbọ tí ó borí gbogbo ìrúbọ tí kò sí ìrúbọ mìíràn lẹ́yìn rẹ̀ ni Olúwa ṣe fún mi nínú rẹ̀ oore ọ̀fẹ́ àánú àtòjú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn àti májẹ̀mú rẹ̀ ni ìtọ́ga tó tóbi jùlọ ni ètí láti mọ tayọ láti mọ lẹ́kìsà láti mọ gbé mi lọ láti mọ sọ̀rọ̀ mi dáadáa láti mọ ṣe bó ṣe tèmi láti pé ní rere láti mọ mú gbogbo ṣíṣe láti má jẹ́ láti mọ ṣẹ̀nu ayé mi ni Olúwa kí ìbọ̀ ìṣeré wọn gbàtà tí wọ́n lọ àti tí ènìyàn gbogbo pápátá ní gómìnà àgbáyé kí ìbọ̀ ìṣeré wọn gbàtà tí wọ́n lọ kí gbogbo ògùn ìsìnmọ̀ jẹ́ tirẹ̀ orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún àní nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí ni ẹ̀jẹ̀ mímọ́ ni àní ẹ̀jẹ̀ tí kò lábàlá tí ń ṣe ẹ̀jẹ̀ bájẹ̀mú tuntun ni ìrúbọ tí kò sí ìrúbọ mìíràn lẹ́yìn rẹ̀ mọ́ ni ìtọ́gbàgbó ti ṣe bájẹ̀mú gbanijẹ́ ni ìtọ́ sì fi òtún àtòdodo rẹ̀ múlẹ̀ ní orúkọ Jésù yà ṣe fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù yà ṣe fún mi nínú rẹ̀ ayé yà ṣe fún mi nínú rẹ̀ àní gbogbo tí sàwọn àkọsílẹ̀ bí búburú àdára gbogbo tàti kọ́ nípa mi àbí ìtakọ̀lọ́wọ́ àbí tàtúlẹ̀ mọ́kọ ẹ̀yà gbogbo ẹ̀yà kò di pé parí ní orúkọ Jésù Kristi àní kò di parí ní orúkọ Jésù Kristi àtọwọ́ tí ń kọ́ àti ohun tí wọ́n lò láti mọ̀ fi kọ́ àti ibi tí wọ́n kọ́ sí àti ohun tí wọ́n kọ́ àti ẹni tí bẹ́ẹ̀ àti ẹni tí àbẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀kún mo di pé parí ní orúkọ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfà sí ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni àìní tí ṣe ẹ̀jẹ̀ tí ṣe rúbọ kan sọ̀rọ̀ tí kò tún sí rúbọ mẹ́rin ni ìtẹ́gbẹ́ ọba gbogbo tí ṣe májẹ̀mú gbanijẹ́ ni tó sì fi májẹ̀mú Ọlọ́run àrẹ lílẹ̀ àìní tó sì ń fọ nígbà gbogbo fún rere ni fún àwọn àyànfẹ́ gbogbo ni Olúwa àìní orúkọ tó ṣiṣẹ́ fún mi nínú rẹ̀ ọ̀yá àìní gbogbo tí ṣiṣẹ́ ṣe parí àwọn kàní àìní búburú Sátánì àríkìrìkìrì ègún èpè àti májẹ̀mú ogun ẹ̀jẹ̀ gbogbo bàbá àìní ti ilé bàbá ti ilé ìyá ti ẹbí ta aládàdúgbò torílẹ̀-èdè tàwùjọ àìní ti àwọn ìtẹ́tẹ́ ìgbé tẹ́ di mímọ̀ ní àbí tẹ́lẹ̀ ọ̀ràn ti ìlú ni Olúwa ọkọ̀ọ̀kọ̀ tó gbọdọ̀ di pàtàkì lórí ayé mi mọ́ àìní tó pé ìjẹ́ Jésù àti ìsìnkú gbogbo ẹ̀jẹ̀ bàbá àìní sọ gbogbo ẹ̀rọ agbára àti gbogbo iṣẹ́ ìṣòro àìní ọkọ̀ọ̀kọ̀ tó gbọdọ̀ ní pàtàkì lórí ayé mi mọ́ àìní orúkọ Jésù àìní ọkọ̀ọ̀kọ̀ tó gbọdọ̀ ní pàtàkì lórí ayé mọ́ àti gbogbo tí ń ṣe tèmi àti gbogbo ọkọ̀ọ̀kọ̀ gbọdọ̀ ní pàtàkì mọ́ ọláyà àti láyà orúkọ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún àìní nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó ṣẹlẹ̀ káfíńtì ti ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ìrúbọ àti kò sí ìrúbọ mìíràn lẹ́yìn rẹ̀ mọ́ ni àìtí ṣe gbé májẹ̀mú tuntun rẹ̀ ro ti ṣe májẹ̀mú ọ̀rọ̀ tó sì fìdí rẹ̀ múlẹ̀ tí sì fún ti sáyẹ rẹ̀ fún àwọn àyẹ̀fẹ́ gbogbo Olúwa àìrókò tó yà ṣe fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi gbogbo kóhun tó lè wà nínú ayé mi àìtí kò fòkà àti fọlọ́wọ́ rẹ̀ àìtí wọn lọ́rùn dùn sí àìtí kò tẹ́wọ̀ lọ́rùn rẹ̀ lọ́rùn àìníbọ̀ fẹ́ mọ́kọ̀ tí pàtì kúkú ó yà wúwo kó nínú ayé mi ó yà dáná sọ kó orun wọn pátá kọ́mọ̀sì kó ẹyọ kan pátá rárá àtọ̀ ó yà fọ̀ dánù kó nínú ayé pátá ní orúkọ Jésù Kristi àìkọ́mọ̀sì kó eruku kan tó kéré jùlọ Olúwa àìníbọ̀ tó pátá sọ ayé mi di mímọ́ àìnífọ̀gbà tí ó yà sọ ayé mi di mímọ́ ìfọ̀gbà tí ó yà wẹ̀ mọ́ pátá ní orúkọ Jésù Kristi ó yà àìjẹ́ gbogbo ojú ayé mi má jẹ́ kí mo jẹ́ ohun àmúdùnnú ohun àmúyangàn ohun àwòkọ́ṣe àtàpẹ́rẹ́ fún Ọlọ́run alààyè iyọ̀ ìmọ́lẹ̀ rere àìnífọ̀gbà tí ó gbogbo Ọlọ́run alààyè níbi gbogbo nígbàgbọ́dá àwùjọ gbogbo ibikíbi yóò kún létí àìnínú gbogbo yóò kó òjò máa ṣe àìní níbi kébù yóò kún lé wa bàbá ayé mi kó sì mọ polongo tó bí àti tún ìwé yanu ẹjọ àti wá lọ ọyá abẹ́ni ìjọba olú àkọ́mọ̀sí bọ́sọ̀ mi lọ́wọ́ sẹ́ ìrìbọ́bẹ̀ àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀rọ̀ kápárì ni àìní tí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni tí ọba gbọ́ májẹ̀mú bá jẹ́ ni tí kò lábùdá tí kò lábùjọ ni ìjẹ́ kò sí orúbọ mìíràn lẹ́yìn rẹ̀ ní orúkọ Jésù yà ṣe fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi yà ṣe fún mi nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi ju tí àtẹ̀wá àtúbọ̀ dámilá ìbò dámilá lọ àìjọ tí wọ́n yà àtúbọ̀ dámilá ìbò dámilá lọ ju tẹ̀ tí wọ́n yà àtúbọ̀ dámilá ìbò dámilá lọ ọ̀yà ìgbìmọ̀ ìdàlẹ́gbà bó ṣe rí gbà lọ kí tó bọ̀ dẹ̀ dàlárí bó ti dẹ̀ dàlárí lọ àìkí tó bọ̀ dàlárí bó ṣe rí gbà lọ kí tó bọ̀ dẹ̀ dàlárí bó ti dẹ̀ dàlárí lọ ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá ọ̀yà ṣe fún mi àìní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ní orúkọ Jésù Kristi wọ́n agbára tó fi jọ lọ́rùn ni ọ̀yà àìní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ rẹ̀ àtìlẹ́yìn àti gbéga ṣúlùkù dáláàrí rẹ̀ àti yọ̀ọ́nù rẹ̀ ṣòro fẹ́ ìgbà àti gbéga ṣọ̀tún lọ àti bájẹ̀mú tuntun ní títí bájẹ̀mú gbèrú ìgbéga àti tàtiwá lọ ni Olúwa àti tí ènìyàn gbogbo yà kébèrè sí wọn gbà tàtiwá lọ lẹ́gùn mẹ́gbẹ́ yà kébèrè sí wọn
wọ àtàtúmọ̀ lọ láti gbọ́ akébẹ̀rẹ̀ sí wọ àtàtúmọ̀ lọ ayé mi akó tó mọ̀ fọ́ ní ògo bó ṣe fọ́ ní ògo lọ ayé mi kó tó mọ̀ kún fún ògo láti ọtí bó ṣe kún fún ògo lọ ayé ògo ayé mi kó tó mọ̀ búyọ ní ọ̀tún rere ju bó ṣe búyọ lọ ayé bí ọjọ́ ṣe búyọ nípa àti àtàbà ayé ògo ayé mi kó tó mọ̀ búyọ bó ṣe búyọ lọ ayé ògo ayé mi kó tó mọ̀ tàn kó tó mọ̀ rà kó tó mọ̀ mọ́lẹ̀ pàmátá ayé bí òrùn sí ọ̀ràn tí mọ̀ ẹ̀jẹ̀ kìlọ̀ dábọ̀ gbé pamọ́ ni bàbá gbogbo agbá tó fi jọyọ̀ abàtí mo fi gbé mi ró ọ̀yà mo fi gbé mi ga ọ̀yà mo fi ṣẹ̀ṣẹ̀ wẹ̀lẹ̀ àní oore ọ̀fẹ́ àánú ojú rere rẹ̀ lọ́wọ́ àtàtì láti gbé aṣọ dálọ́ rẹ̀ àti tí èdè gbogbo orúkọ ṣe àjẹkí tó mọ̀ ní wọn gbàtà tí wọn lọ àti tó mọ̀ ní wọn gbàtà tí wọn lọ ní gbogbo ìké tó mọ̀ ní wọn gbàtà tí wọn lọ àti gbogbo ọ̀nà kí mọ̀ ní gbàtà àti gbogbo ẹ̀gbọ́n ẹ̀ké mọ̀ ní wọn gbàtà tí wọn lọ ti gbogbo agbára tó fi jọ lọ́rùn ni olúwa àní orúkọ Jésù sí ìrìbọ̀bẹ̀ àti ìwẹ̀ nímọ̀ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù sí bàbá ọ̀yà ṣe fún agbára sọ́sọ́ ògbóni fún ọgbà tó ń bẹ̀. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ní ọ̀tún olúwa gbé wọ̀ mí iná mi mímọ́ àti agbára rẹ dà olúwa gbé wọ̀ mí èmi ò tí yìí fún agbára àti iná mi mímọ́ rẹ wàá túbọ̀ kọ́ mi fún agbára àti iná mi mímọ́ rẹ ìjẹ́ pé nígbà gbogbo ní ọ̀tún èmi ọmọ gbélé sí nínú rírògolo èmi ọmọ gbélé sí nínú gbígbó rere ṣe bẹ́ẹ̀ ni àníṣe ní ọ̀tún èmi ó tún mọ gbòòrò sí nínú ògo àti nínú ọlá rẹ bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti iná mi mímọ́ rẹ mo béèrè fún ní àkóso bá gbé wọ̀n lódìdí iná mi mímọ́ àti agbára rẹ dájú àkóso ló wá gbé wọ̀n lódìdí tí gbogbo tó fi jẹ́ lọ́rùn ni àti gbogbo agbára tó fi yọba wàá tó kún mi fún iná mi mímọ́ wàá tó kún fún agbára wàá tó kún fún iná mi mímọ́ wàá tó kún fún agbára ní orúkọ Jésù Kristi àìsí wọ́n yà síwájú ní gbogbo ojú ayé mi ó yá àìkíbò tó mọ gbòòrò sí nínú ògo àìkíbò tó mọ gbilẹ̀ sí nínú ògo àìkíbò tó mọ ṣeré tó yàtọ̀ lọ ayé mi kó tó mọ fọ tòwótò bó ti fọ tòwótò lọ ayé mi kó tó mọ fọ náà láì bó ṣe fọ lọ ìgbéga ayọ̀ àtẹ̀síwájú kó tó mọ jẹ́ tèmi jẹ́ tèmi lọ bàbá kọ́ mi fún iná mi mímọ́ Olúwa kún fún agbára rẹ àyè kó tó mọ gbà mí láti mọ ṣeré bó ti gbà mí lọ àyè kó tó mọ gbà mí láti mọ rógò láti mọ fọ ní ògo bó ti gbà mí lọ Olúwa àyè ní ọ̀tún àyè ìgbé ayé mi kó tó mọ pọ̀ sí nínú ògo ní láti wá títóbi rẹ ní orúkọ ṣe bàbá kún mi fún iná mi mímọ́ Olúwa kún fún agbára èyí dá mi mímọ́ àti agbára rẹ ní mo fi máa gbé wọn lódìdí èyí dá mi mímọ́ àti agbára ní mo fi máa gbé wọn lódìdí àyè dá mi mímọ́ àti agbára mo béèrè fún ayé rẹ máa gbé wọn lódìdí nínú ògo ọ̀yà kí mi tó mọ pọ̀ sí ìjà tí wọ́n lọ nínú ògo àyè kí mi tó mọ gbé ìjà tí wọ́n lọ àyè ní títayọ kí mi tó mọ tayọ sí nínú ògo nípa ìbàdàn àṣẹ rẹ àyè ní gbogbo ayé kí mi tó mọ gbà ìjà tí wọ́n nínú ògo rẹ bàbá kún fún ẹ̀mí mọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mọ́ Olúwa kún fún agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mò ń fẹ́ agbára àti iná mi mímọ́ rẹ ní ọ̀tún ju àti wá lọ bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ èmi ń fẹ́ agbára àti iná mi mímọ́ rẹ ní ọ̀tún ju ti àtẹ̀wá lọ ayé kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ọ̀yà nínú ìrìn àjò ògo mi nínú tẹ̀síwájú ògo mi àní nínú rírò ògo lòmí sẹ́ àti nínú gbígbó rere ṣe mi nípa gbígbó àdúrà tí wọ́n gbọ́ tèmi ti bu agbára tó fi jọ́ lọ́rùn ni ohunkóhun kan kò tún gbọ́dọ̀ ṣí láti lè mọ dá mi dúró àbí dé mi lọ́nà àbí fà mí sẹ́yìn mọ́ wípé kéwì kí n mọ̀ sí rógo lọ́mọ àbí kí n mọ̀ sí díẹ̀ ológo àná bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti náà mọ́ ni mo béèrè fún ya gbé wọ̀ mí lódìdí èyí dẹ́ mi mímọ́ àti agbára mo béèrè fún ya gbé wọ̀ mí lódìdí tí gbogbo tó fi jẹ́ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára àìníjú tí àtẹ̀wá ní orúkọ Jésù Kristi àìkébò tó lè jẹ́ agbára tó jẹ́ wa nínú rẹ̀ àìní ògo kébò tó lè mọ̀ pọ̀jù àti máa lọ àìkébò tó mọ̀ gbilẹ̀ jù àti máa lọ ohun kan àìkọ́ mọ̀ ṣe ṣiṣẹ́ àì láti dá mi dúró àbí láti di mi lọ́wọ́ àbí láti di mi lọ́nà àì láti lè padà sẹ́yìn àìkó òdúró ògo àìní orúkọ Jésù bàbá kún mi fún agbára àti ẹ̀mọ́ rẹ̀ èyí dá mi máa dàgbà mo fi máa gbé wọ̀ ní dídí àìní orúkọ Jésù ní gbogbo ọ̀nà àìní ògo ẹ̀yà kébò tó mọ̀ gbòòrò sí àìní àwọn kan agbára kan ìjọba kan gbígbé mọ kan àìkò tó gbọ́dọ̀ ṣiṣẹ́ àìní láti sọ pé wọ́n dàbí dèmi lọ àbí fàmì sẹ́yìn àìkò ní ogo àbí sọ́bi di ológun àná bàbá kún fún agbára tìǹbù rẹ Olúwa kún fún ẹ̀mí rẹ Olúwa kún fún agbára àìní àìkébi òjì kò sí dẹ́rù kò sí jùlọ kò sí dídà mọ́ pàpà àìní kò sí díẹ̀ lọ́nà àbí kò sí dàgbà sẹ́yìn wà kó nínú ogo Olúwa kún fún agbára tìǹbù rẹ èyí dẹ́mi mímọ́ àtàgbára pápátá ni mo lù dákùtù ọgbọ̀n mi lòdì ní ọ̀tún àti kún fún agbára tìǹbù rẹ àìní láti sọ́bi di àìní agbára nínú rẹ ìjẹ́pẹ́ àìní ní gbogbo ojú ayé mi sẹ́ àìní mímọ́ tẹ̀síwájú nínú ogo ní orí pápátá ìbọn mọ gbòòrò tí mo gbìlẹ̀ sínú ògo lónìí ẹni lórí gbé ṣe pápá àìní ìdánwò kan kò lè ṣe fún mi sẹ́ àìní kẹrù kò lè dá mi dúró àìní owó kò lè ṣe ìjìwá bíi dènà fẹ́ dá mi dúró mọ́ àìní láti mọ ṣe láti mọ gbèrò nógo láti mọ fọ nógo láti mọ gbòòrò ní ògo bàbá kún fún agbára ńlá kún fún ìmọ̀ rẹ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ìmọ̀ rẹ àìní kọ́ sọ́bi kò sí dájú kò sí jùlọ pápá àìní kò sí dápá àti kò sí mú wálẹ̀ mọ́ láì nínú ògo àìní kébì mọ́ sí ìdólógún àná agbára kọ̀ọ̀tún àti náà ìmọ̀ rẹ̀ agbó wọ̀n lódìdí agbára àti náà ìmọ̀ àti mọ̀ agbó wọ̀n lódìdí agbára àti náà ìmọ̀ rẹ̀ lórúkọ agbó wọ̀n lódìdí agbára tó fi jọ́ lọ́rùn mi. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín
àmín àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àkọ̀tun agbára àti náà mọ̀lẹ́ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lójijì. Síwájú àti síwájú sí Olúwa, ògo ayé mi kó túbọ̀ mọ buyọ̀ bó ṣe buyọ̀ lọ. Kọ́ mi fún agbára àti náà mọ̀lẹ́ àní síwájú àti síwájú sí Olúwa, àní kí bó tó máa mọ tayọ ju bí mo ṣe ń tayọ nínú ògo lọ. Níbi gbogbo Olúwa, àyè kó túbọ̀ mọ gbà mí ju bó ṣe gbà mí nínú ògo lọ. Mo ti wọ inú ògo, mo ti ń fọ inú ògo, mo ti ń ṣeré inú ògo. Bẹ́ẹ̀ ni àní ojoojúmọ́ lèmi ní àṣírí ayọ̀ nípa agbára àti àtìlẹ́yìn rẹ̀. Agbára àti àmọ́ tayọ ju àti wá lọ. Àní láti mọ fọ inú ògo ju àti wá lọ. Àní láti mọ gbélé inú ògo àti wá lọ. Ìjáyọ̀ fún mọ gbà mí nínú ògo ju bó ṣe gbà mí lọ. Olúwa, èyí jẹ́ pé ohunkóhun kan kò lè ṣe láti dá mi dúró àbí láti pàṣẹ mọ́. Olúwa, kún mi fún agbára àti ní ẹ̀mọ́ rẹ̀, agbára àmì náà ìmọ̀ àti agbára rẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Agbára àti náà ìmọ̀ rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lójijì. Èyí náà mímí máa ti agbára mo béèrè fún ayé gbé wọ̀ mí lójijì. Tí gbogbo tó fi jọ́ lọ́rùn, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ìmọ̀ rẹ̀, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ìmọ̀ rẹ̀. Nínú rẹ̀ àjùbí Olúwa, àní orúkọ Jésù àti àní kí bó tún mọ gbòòrò sí ògo. Àní wọ́n tún mú mi fún ọdún ògo, wọ́n tún mú mi gbẹ̀rẹ̀ lógo, wọ́n tún mú mi tayọ lógo. Bẹ́ẹ̀ ni àní wọ́n ti fa ìgbà mi láti mọ ṣeré, láti mọ gbẹ̀rẹ̀ lóore ṣíṣe, àní láti mọ gbòòrò sí, àní nínú ògo lílò. Bàbá àní kí bó tún mọ gbòòrò sí àti wọn lọ. Kó mi fún agbára tí mo àní láti mọ gbòòrò sí àti wọn lọ. Àní pa dúró gòlò, àní pa gbòòrò ṣe, àní pa ìṣàṣírí ayọ̀, àní pa nílẹ̀kẹ̀ ṣáájú àti wọn lọ. Olúwa, àní orúkọ Jésù kún fún agbára àti náà ìmọ̀ rẹ̀ ṣe. Olúwa jẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi àní ju mo ṣe rògbòlò, àní ó tún mọ rògbòlò sí jù bẹ́ẹ̀ lọ ni. Àní ju báyìí ṣe gbà láti mọ fọ inú ògo, àní ó tún mọ pàbí àjùjọ ìjọba láti mọ fọ inú ògo lọ. Èyí náà mi máa dágbára ìdá Olúwa gbé wọ̀ lódìdí. Èyí jẹ́ pé àní gbogbo ọjọ́ ayé mi ṣe àní èmi ọmọ lékè sáyẹn, àní gbogbo ọjọ́ mi àkébì kí mọ lékè sáyẹn, gbogbo ọjọ́ mi àkébì kí mọ gbòòrò sáyẹn, ní gbogbo ẹ̀mí àkébì kí mọ tayọ sáyẹn, ní gbogbo ọ̀nà àní gbogbo ọjọ́ ayé mi ṣe àní orí ayọ̀ tuntun ọ̀yà àní kó túnmọ̀ jẹ́ kó túnmọ̀ di lílò fún mi, àní kó túnmọ̀ tẹ̀mí lọ́wọ́, àní kó túnmọ̀ di gbé ṣe fún nípa agbára àti àṣẹ rẹ̀. Ògo tuntun ayọ̀ tó ga tuntun jọ ìtẹ́ni kò lóya kó túnmọ̀ di lílò fún nípa agbára àti àṣẹ. Bàbá àní tuntun àwọn tí mo rí lọ́wọ́ ọ̀yà kún fún agbára, ọ̀yà kún fún ìmọ̀ rẹ̀, ọ̀yà kún fún agbára, ọ̀yà ní ẹ̀mí àtàgbàrà gbé wọ̀ mí lódìdí, ọ̀yà ní ẹ̀mí àtàgbàrà gbé wọ̀ mí lódìdí. Àní ohunkóhun kan àní kò túbọ̀ lọ ṣì má àti dàmí dúró, àní èmi kò sí dádúró pápá, àní kò sí jílọ́wọ́ pápá, èmi kò sí mú wálẹ̀ mọ́, èmi kò sí fàṣẹ mọ́. Orúkọ Jésù Kristi. Agbára àti nẹ́ẹ̀mọ̀ rẹ̀ mo fẹ́ gbé wọ̀ mí lódìdí, agbára àti nẹ́ẹ̀mọ̀ rẹ̀ mo fẹ́ gbé wọ̀ mí lódìdí, agbára àti nẹ́ẹ̀mọ̀ rẹ̀ lórúkọ Jésù àgbé wọ̀ mí lódìdí, agbára tó fi jọ ní orúkọ Jésù àkún fún agbára àti nẹ́ẹ̀mọ̀ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀. Nínú rẹ̀ sọ mí di àpáta ìdìgbòlù, iná àti àrá jónirun. Èyí jẹ́ pé èyíkéyìí yóò kó wù kó jẹ́, ẹni yóò kó wù kó jẹ́ tó bá kọlù mi afọ́ tútù láì ní àtúnṣe kankan pàápàá. Èyí tí mo bá kọlù alọ́lùlù pátápátá. Bẹ́ẹ̀ ni jíjórun àdìwọ́n mọ̀ di jíjórun fún mi gbogbo tí ń ṣe Sátánì àtàrí kéèké àwọn ẹni bẹni búburú àwọn ká ènìyàn. Ètò túmọ̀ sí pé láíláí títí ayé òun ò fi kọjá lọ, èmi ò ní ṣe dádúrà, èmi ò ṣe jí lọ́wọ́ mọ́ fún àwọn ẹni bí láti mọ gbé lọ fún rere, láti mọ ta nínú ògo, láti mọ fọ nínú ògo ní ọ̀tún rere. Bàbá kọ́ mi fún náà ìmọ̀ àtàgbàrà sọ́bíjà pàtàkì gbòòrò iná àti àjòrò nínú rẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dọ̀. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Agbára ọ̀tún èyí náà mi mọ̀ ọ̀tún ní mo bí máa gbé wọn lódìdí. Máa tọ̀ kọ́ mi fún agbára àti náà mọ̀ rẹ̀ ní àkọ́jọ àti wọn lọ ní orúkọ Jésù Kristi. Ọ̀yà nínú rẹ̀ sọ́bíjà pàtàkì gbòòrò iná àti àjòrò rẹ̀ pátá nínú rẹ̀ àti wọn lọ. Àyè sọ́bíjà pàtàkì gbòòrò iná àti àjòrò rẹ̀ pátá àti wọn lọ ní orúkọ Jésù Kristi. Gbogbo tí ṣe Sátánì àtàrí kékeré, gbogbo tí ṣe ìjọba ọkọ̀ àní, gbogbo tí ṣe ìgò èpè àti ibi wá gbogbo. Ọ̀yà àìjọ tí wọn lọ àní jíjórun, àní gbogbo ọkọ̀ mọ̀tì jíjórun fún pátá láì múra kankan ni, àní kíkọlù àti lílọ̀ lórí àìkọ́bọ̀ kíkọlù kọ́mọ̀tì lílọ̀ fún pátá láì jọ tí wọn lọ pátá láì kò sí mi kankan sẹ́. Ọ̀yà àìní okó tó ṣe ìkéyìí tó bá kọlù bẹ́ẹ̀ àìkọ́bọ̀ fọ́ tuntun láì dá àtúnṣe kankan. Olúwa agbára ọkọ̀ tó àti náà ìmọ̀lẹ̀ àwọn ẹgbẹ́ wọn lódìdí nínú ẹ̀ sọ́bíjà pàtàkì gbòòrò iná àtàràjù rẹ̀ pátá nínú rẹ̀, sọ́bíjà pàtàkì gbòòrò iná àtàràjù rẹ̀ pátá nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi. Gbogbo sísítà àtàrí kékeré àìgbó síjọba kan àwọn ẹ̀ka ènìyàn ègún èpè àti bàjẹ́ gbogbo pátá ogun ẹ̀jẹ̀ ogun rẹ̀ gbogbo pátá àtẹ̀pá àtẹ̀gbé àtẹ̀tẹ̀ olúlo àìkíkọlù akọ́bẹ̀jì kọlù kó sì mọ̀ jì lọ́lú pátá fún pátá àìjíjòrò àìkọ́bẹ̀jì jòrò fún pátá tẹ̀tẹ̀ ìwà lọ́sẹ̀ àìké tó bá kọlù bí akọ́bọ̀ fún sùkúlà ìdásù kankan bàbá ní orúkọ Jésù yà sọ̀bìtì náà tàràtà pátá
dìbò nínú rẹ̀ sọ mi di iná àtàràjò rẹ̀ àti àpáta dìbò nínú rẹ̀ sọ mi di iná àtàràjò rẹ̀ àti àpáta dìbò nínú rẹ̀ wá ti wá sóbi jọlọ́run bàbá kún mi fagbára Olúwa kún fúnlẹ̀ mímọ́ rẹ̀ Olúwa kún fagbára Olúwa kún fúnlẹ̀ mímọ́ rẹ̀ àti sọ mi di iná àti àpáta dìbò nínú rẹ̀ pátá ní orúkọ Jésù Kristi ọ̀yà àrí gbogbo jíjẹ́ ọmọkùnrin àti tẹ́lẹ̀ àríkẹ́kẹ́ àrí kíkọlù àrí kọ́mọ jí kíkọlù fún mi sẹ́ àrí kọ́mọ sì mọ jí lò ló pátá fún mi ní àtìlẹsẹ̀ mi àrí tó pọ̀ ní àpáta yẹ kí tó bá kọlù afọ́tò àdán tí tó bá kọlù afọ́tò tí wọ́n bá kọlù afọ́tò Olúwa àrí gbogbo tó bá kọlù akọmọ fọ́tò sódà ní àtúnṣe kankan ọ̀yà yẹ kó àrí gbogbo wọ́n bẹ̀ sí di kọlù ìlọ lórí àti àjẹjújọ fún mi pátá láì kò sí mi kan gbòsí sẹ́tẹ́nì àtàrí kékeré mo sì yẹ òkùnkùn èyíkéyìí yóò kó tó lè wà lójú ọ̀dọ̀ mi sẹ́ àrí lọ́nà jẹ́ àbí nítòsí pé bàbá àrí kún fagbára tàbára sọ bí dápátá ìgbòdo ìní àtàjọ nínú rẹ̀ àrí láti mọ kọlù láti mọ lò láti mọ jọ tó láì kò sí mi kankan bàbá èyí dẹ́ẹ̀ mẹ́ta gbára mo bẹ̀rẹ̀ gbé wọn bí ti wọ́n bá tó fi jọ́rọ̀ lónìí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tọ̀ agbára àti náà mọ̀ rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí nínú rẹ̀ yá kí tún wá di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá nínú rẹ̀ pátápátá Ọlọ́run nínú rẹ̀ kí tún wá di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá pátápátá fún gbogbo àwọn ènìyàn fún gbogbo àwọn ẹni pátá gbogbo fún gbogbo ohun tí ó mọ̀ pé ní ayọ̀nlẹ́nu yálà fún ayé mi ni o àbí fún ohunkóhun kan tí ń ṣe tèmi Olúwa sọ mí di ẹ̀rù àti jìnnà pátá nínú ẹ̀kọ́ Jésù Kristi kó mi fagbá tẹ́lẹ̀ kí wá di ẹ̀rù àti jìnnà pátá tí wọ́n lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ẹ̀rù Ọlọ́run jìnnìjìnnì èyí tó ń gbé ẹ̀rù àti jìnnìjìnnì gbogbo mi yà kọ́ mi fẹ́ agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ ní ọ̀tún àti wọn ṣe àyàtọ̀ kọ́ mi fẹ́ agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ ṣùgbọ́n àti wọn lọ àyẹ̀mọ́ fẹ́ agbára àti nẹ́ẹ̀mọ́ yà kọ́ mi fẹ́ agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi yà àyíká tó tún wá di ẹ̀rù láti ṣùgbọ́n àti wọn lọ àyíká tó wá di ẹ̀rù láti jìnnìjìnnì àti wọn lọ àyíláti mọ gbogbo tí ń ṣe gbogbo mi láti mọ gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi àyíkẹ́ni òtún bọ̀rọ̀ láti mọ yọbi lẹ́nu mọ́ àyíkẹ́ni òtún bọ̀rọ̀ láti ní lára mọ́ àyíkẹ́ni òtún bọ̀rọ̀ láti mọ yọbi lára bí ohun kan tí ń ṣe tèmi lẹ́nu àbí ní ohun kan tí ń ṣe tèmi lára mọ́ Olúwa kó mi fagbá àti nẹ́ẹ̀mọ́ sọ mi di ẹ̀rù láti wọn àti wọn lọ yàtọ̀ sọ mi di ẹ̀rù láti wọn àti wọn lọ yàtọ̀ sọ mi di jìnnìjìnnì láti wọn àti wọn lọ Olúwa àìrí gbogbo ẹnikẹ́ni tó àgbẹ̀ ní àyọ̀ lẹ́nu àìní náírà àfọ̀gbẹ́jà ní ayé mi àbí ohun kan tí ń ṣe tèmi lórúkọ Jésù Kristi yàtọ̀ bọ̀ fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ àìkọ́ mọ parun sí màá ti tẹ̀lé kọ́bátà Ọlọ́run sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì àti wọn lọ àìní àkúgbàrà àti nẹ́ẹ̀mọ́ rẹ̀ àyàgbé wọn lórí yàtọ̀ sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì àti wọn lọ àìkọ́ mi fún ẹ̀mí mátàgbàjà àti wọn lẹ́sẹ̀ àyàtọ̀ sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì àti wọn lọ àìní gbogbo bí kíbi tẹ́jú mọ́ àjọpọ̀ níbi níbi wà sí mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àmúyó bẹ́ẹ̀ tó wà ní kọ́ ọmọ ìjà kó tí mo jẹ́ láàjọ ọkọ̀ bàtà àrí gbèsè kí gbèsè bí wọ́n gbé nìkan gbé pẹ́tẹ́ mi níbi kí bí ó kò wò kọjá àti ẹ̀dá àbẹ̀lẹ̀ àti ẹ̀tí bẹ̀rẹ̀ wọ̀ Olúwa àríkọ́bọ̀ ṣubú sínú màá ti ìtara ọkọ̀ bàtà ní orúkọ Jésù ọ̀rọ̀ ṣe Olúwa sọ mi di ẹ̀rù náà àti jìnnà pátá ní àjọ àtúnwá lọ àti sọ mi di ẹ̀rù àti jìnnà pátá àjọ àtúnwá lọ àti tútù àti wọn sọ mi di ẹ̀rù náà àti jìnnà pátá àjọ àti láti mo já sójú ọ̀ṣun àti àgbàtújà gbọ́ nínú rẹ̀ tí wọ́n agbá tó fi tẹ̀lé Olúwa kún fún ẹ̀mí mọ́ rẹ̀ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mọ́ ọ̀yà kún fún agbára sọ mi di ẹ̀rù náà àti jìnnà pátá ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe ìṣeré mi àyẹ̀mọ́ mi ṣẹ̀dá mi gbogbo tí ń ṣe ògo àwọn ará ìgbani ni gbogbo tí ń ṣe àwọn ìpín àwọn ẹ̀tọ́ mi tí a ti gbé síta àti jẹ́ lọ́jọ́ tó pẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ ẹ̀kú dìgbà padà fún mi láì kò síbi kankan kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo ẹ̀ àní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dìgbà fún pátá láì kò síbi kankan agbára àtijọba gbogbo àní tí wọ́n lè gbọ́ wọlé àbí tí wọ́n ń dọ́dún àbí tí wọ́n ha mọ́ tí wọ́n gbé kàbí èèkàn tí wọ́n lò gbogbo wọn kí wọ́n gbiná dànù tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ kó dìgbà fún pátá láì kò síbi kankan porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti náà mọ̀ ní akọ̀tún ní mo bèrè fún agbóhùn dídí èyí náà mi máa tẹ́gbà ní akọ̀tún mo bèrè fún agbóhùn dídí ní gbogbo ọ̀nà wàá tó bọ̀ kún mi fún agbára wàá tó bọ̀ kún fún ẹ̀mọ́ rẹ̀ wàá tó bọ̀ kún fún agbára àti wàá tó bọ̀ kún fún ẹ̀mọ́ jù àti ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo ògo mi pátápátá ni àti gbogbo tí ń ṣe eré àyìnbó pátá ni gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ pátá ni gbogbo tí ń ṣe ògo àwọn rẹ̀ gbà nínú ọ̀mìnì tí wọ́n kò lè tí wọ́n ilé ìtọ́jú kò lè bàbá ìjọpọ̀ ògo mi tẹ̀lé kò dìgbà fún pátá ní orúkọ Jésù Kristi àyìn tẹ̀lé gbogbo wọn kò dìgbà fún pátá ní àìkú síbi kankan ọ̀yà àìláì kò síbi gbogbo tẹ̀lé kò dìgbà fún síbi jùlọ nínú agbára àti àṣẹ rẹ nínú ayọ̀ àtàlàfẹ́ àti gbígbé àti gbogbo àti láti wà rẹ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí àní gbogbo tí ń ṣe ìjọba gbogbo tí ń ṣe agbára gbogbo tí ń ṣe àṣẹ gbogbo tí ń ṣe ohun gbogbo tí ń ṣe ọ̀rọ̀ gbogbo tí ń ṣe fọwọ́sowọ́pọ̀ gbogbo tí ń ṣe ìgbìmọ̀ gbogbo tí ń ṣe àhámọ́ àní kòkò gbogbo tí ń ṣe èèkàn gbogbo tí ń ṣe ẹ̀wọ̀n àní gbogbo tí ń ṣe ṣẹ́kẹ̀ṣẹ̀ ìdáfíjọ́ nìkọ̀kan gbogbo tí ń ṣọwọ́ ìdágbélẹ̀ nìkan gbogbo tí ń ṣe ìdágbélẹ̀ nìkan gbogbo tí ń ṣe ìdájókòó nìkan lórí ọ̀yà àìkò gbìdánà lórúkọ Jésù Kristi ọ̀yà kọ́ mi fagbá tẹ̀ mọ́lẹ́ gbogbo kí wọ́n gbìdánà lórúkọ Jésù àìtó pé mi mo ní kọ́
nìkan tó nìkan olúwa àìgbogbo ẹ̀ kó dígbà fún kó sì mẹ́jọ kó dígbà fún bàbá tètè àìtẹ́jọ́ gbogbo ẹ̀ kó dígbà fún bàtà ní orúkọ Jésù nínú ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ tuntun àti nínú dúró àrí pẹ̀lú ẹ̀mí gúgú pẹ̀lú ọ̀nà bàtà àti àtàgbára rẹ̀ ọ̀yà àríkímọ̀ gbogbo ẹ̀ kó bẹ̀ jìlò fún ọkọ̀ tẹ́jọ́ àti wọn lọ kó bẹ̀ jìlò fún nínú ayọ̀ kó bẹ̀ jìlò fún nínú ọ̀rọ̀ àkó bẹ̀ jìlò fún nínú ìfọkànbalẹ̀ àkó bẹ̀ jìlò fún mi nínú àṣà àtàgbà àti ìgbòrò àtàfẹ́ àlátọ̀gà jùlọ bàbá kọ́mi fún ẹ̀mí mímọ́ sẹ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ èyí náà mímọ́ àtàgbára gbòòbí fún agbóhùn òdìdí èyí náà mímọ́ àtàgbára gbòòbí fún agbóhùn òdìdí èyí náà mímọ́ àtàgbára bàbá agbóhùn òdìdí lórúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ọgọ́ mi pátá àdìgbò tí ń ṣe láti pé bó tí ń ṣe ayé mi láti jù láti kọ́ lọ́jọ́ pẹ́ẹ́ni àdìgbò tí ń ṣe àwọn oríire mi pátá gbogbo àdìgbò tí ń ṣe ògùn àwọn ọ̀rọ̀ ìṣàtúnyọ̀ mi ni ìtìsà àwọn ogún mi ni lórúkọ Jésù àìláì kò sí mi gbogbo ẹ̀ ojú bá pátá tẹ̀lé sórí àìnú àfẹ́ ní gbogbo ní tó ẹ̀ńdẹ̀ rẹ̀ àyè pẹ̀lú àwọn àtàjọ ẹ̀kọ́ mọ̀jì ló fún nípa agbára àṣẹ rẹ̀ àyè gbogbo agbára gbogbo ọwọ́ gbogbo àhámọ́ gbogbo ìkàn gbogbo ohun gbogbo àṣẹ àyè gbogbo èmi yóò kó tá lò àyè láti fi dé láti fi dáhùn láti fi àwọn láti fi gbé wọn yà kó gbé náà lórúkọ Jésù àyè tẹ́lẹ̀ ẹ̀kọ́ yọkọ̀ gbogbo ẹ̀kọ́ nígbà fún bàtà nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ tẹ́fẹ́ tẹ̀mí gbogbo àti ìtura kó sì mọ̀jú ló fún wa bá tó fi jọ lọ́rùn ìtòrí ògbà tó yẹ kó sì mọ̀jú ló fún wa tó fi jọ lọ́rùn ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára àyìnbẹ́ mi máa tagbára mo fi agbó òde ṣe èyí dẹ́ mi máa tagbára mo fi agbó òde àdúgbò wa tó fi akún fún ẹ̀mí máa tagbára rẹ̀ ṣe. a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìkórè àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún olùgbéwọ̀ mi lójijì tẹ̀bí ìwọ lọ́lọ́run tó gbọ́ àdúrà mi tó sì fi dáhùn béèrè mi fún mi ọ̀rọ̀ ti ní pé kéèmí kí n mọ tinú ògo bọ́nú ògo kéèmí sì mọ ṣe rere tẹ̀bí ọ̀rọ̀ rẹ ní fún mi pé ìbùkún ni fún mi nílùú ìbùkún ni fún mi lóko ìbùkún ni fún mi nínú ilé ìbùkún ni fún mi ní òde ìbùkún ni fún ìgbà tí mo bá wọ́n ìgbà tí mo bá ń jáde ìbùkún ni fún àwọn ọmọ inú mi ìbùkún ni fún gbogbo tí ń ṣe àwọn nǹkan mi ohun ní mi pátápátá gbogbo Olúwa nítorí ọ̀rọ̀ iṣẹ́ àkọ́tún agbára tó ga tó tayọ jùlọ Olúwa gbé wọ̀ mí ọgbọ́n ìmọ̀ àti àtìmísí àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ tó ga tó yọ Olúwa gbé wọ̀ mí sẹ́ ìkórè ayọ̀ ìtọ́pọ̀ kòkò ìbùkún ògo láti wà títóbi àtàgbára rẹ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn ànító àníṣẹ́kù àní àkùnrin dàsílẹ̀ Jákọ́bù sì di kókó fún mi tó bẹ́ẹ̀ ìtayé kò ní sí láti gbà tẹ́ pé àmọye gba àwọn ènìyàn náà gba àwọn ènìyàn àdìwọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ ayé tí wọ́n ló sì mọ iye padà sí wọ́n láti mọ fòkó fún Ọlọ́run àyè nígbà gbogbo bàbá kọ́ mi fún náà ìmọ̀ àtàgbára rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára ọ̀tún ìdẹ́mọ̀ràn ọ̀tún àìjútà àti ìwà lórí akọ́mi fún agbára àti ìdẹ́mọ̀ rẹ̀ ṣe àdìmọ́gbọ̀n kọ́mi kì àdìfún agbára àti ìdẹ́mọ̀ rẹ̀ àdìmọ́tò tó mú kí fún ìdẹ́mọ̀ àti agbára rẹ̀ ṣe ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìríkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìnító àìṣẹ́kù àníàkùnrin àṣìlẹ̀ àìtó fọ́pọ̀ bùkún ògo ọlá àti wàásù agbára rẹ̀ àìtó bẹ̀já ìkòrò iṣẹ́ ní orúkọ Jésù àti bẹ̀rẹ̀ sí ní kó wọn báyìí Olúwa rántí ọ̀rọ̀ rẹ̀ àìtẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ pèsè àìkébí sáà ti mọ kórè ayọ̀ ìwọ ni Ọlọ́run olùkórè àìníwọ Ọlọ́run tó sì ń pọ̀ kọ́ mi àìníwọ ọlọ́ba tó ń tẹ̀sí gbàdúrà tó gbọ́ sí tèmi àìníwọ sì ti fi dá gbogbo mi lè fún mi ọ̀rẹ́ sáà ní èyí wípé kí ni ìbùkún ni fún mi ní oko ìbùkún ni fún mi nílé àìníbùkún mi fún mi nílùú ìbùkún mi ládùúgbò àìníbùkún ni fún mi níwọlé mi ìbùkún fún mi níjáde mi àìníbùkún ni fún gbogbo tí wọ́n máa ṣiṣẹ́ òní ìkórè ayọ̀ ìgbẹ́ mọ̀ gbilẹ̀ sí mi ọ̀hún kí sí mi ọ̀bẹ̀ sí kí mọ̀ rẹ̀ sí ni rántí ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí àìnítorí ọ̀rọ̀ rẹ̀ yìí bàbá agbára ọ̀tún èyí dẹ̀ mọ̀ ọ̀tún ìyá tó wọ̀ gbogbo ìjà tí wọ́n lọ má tó wọ̀ kún fún ẹ̀mí àtàgbà ìjà tí wọ́n lọ àyíká kún fún ẹ̀mí àtàgbà ìjà tí wọ́n lọ lórúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kó ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìnító àìníṣẹ́pà ní àkùnrin àṣẹ èyí tó fọwọ́ ìbùkún ògo ọlá àti wàá àtàgbàdà rẹ àyè tó fọwọ́ ìbùkún àti ìgbéyà ṣùgbọ́n àti àṣírí àti oríire wà gbogbo ìtíkọ̀lẹ̀gbẹ́ tó níwọ̀n tó ga tó tóbi jọ tó lógo jùlọ ni lórúkọ sí àkínbẹ̀rẹ̀ sínú kọ́ báyìí àkínbẹ̀rẹ̀ sínú kọ́ báyìí àkínbẹ̀rẹ̀ sínú kọ́ báyìí àìní ògo tẹ́lifíkẹ́ lórí lòdùnú rà níṣẹ́ àìní fún èmi Jákọ́bù sì dúró fún nípa agbára àti àṣẹ nínú ayọ̀ àtàlàfẹ́ bàbá kó mi fún ẹ̀mí má àtàgbára rẹ̀ ṣe oríire ayọ̀ tẹ́ka tó tóbi jọ tẹ́lifíkẹ́ ló gbéṣe lórí rẹ̀ mi àìní fún èmi ní ojoojúmọ́ ní ọ̀tún náà torí àìkọ́mọ ti gbígbé ṣe fún nípa agbára àti àṣẹ rẹ̀ ṣe àìní orúkọ Jésù Kristi ọ̀yà kó mi fún agbára àkọ́tọ̀ àti náà ìmọ̀ rẹ̀ ìkórè àìlọ́pọ̀lọpọ̀ àìtọ́ ìṣàkàyọ̀ tó fún ọ̀pọ̀ ohun rere wá gbogbo àìnínú ayọ̀ àtàlàfẹ́ àti ìdúró àti gbígbà ẹ̀kímọ̀ kún wọn báyìí àìkíṣùmọ̀ gbó kí n mọ àfààní ní gbogbo ọjọ́ ayé mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àtàlàfẹ́ àti gbogbo àìní ògo tó ga tó tóbi jọ tẹ́lẹ̀ gbé tó di sọ́ni àìkéèké lórí lòdì nínú rẹ̀ ti tẹ́ bọ́dí ní ojoojúmọ́ àìkéèmí kí n mọ rí wọn lọ àìní oríire
tọ́ka tó tóbi tó gbé ẹ̀gbẹ́ tó lẹ́gbẹ́ tó lójú wọn tó jókòó tẹ́ni òróró ni àìní gbogbo ìgbà ní gbogbo lórí àkèmí mọ́ rí wọn gbé ṣe kó ṣe àìkó tó máa gbàdá tí mo ṣe rí bó ṣe rí lọ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára àìní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ìjẹ́ pé àìní àmọye gbà àwọn èèyàn mọ̀jà fẹ́nu ayé torí sì mọ̀ yípadà rere yóò sì mọ̀ gbà yípadà rere láti mọ̀ yìn orúkọ láti mọ̀ níwọ̀ láti mọ̀ níwájú láti mọ̀ gbé nínú fẹ́ rẹ̀ bàbá kún fún ẹ̀mí màtàgbára rẹ̀ èyí dẹ́mi màtàgbára ni mo bẹ̀rẹ̀ gbogbo dídí èyí dẹ́mi màtàgbára ni mo bẹ̀rẹ̀ gbogbo dídí nígbà gbogbo Olúwa akébé tó mọ̀ ní kèsì àbò òṣèlú kèsì akébé tó mọ̀ gbìlẹ̀ tí fún egbò sí gbẹ̀rẹ̀ òun kò gbọ́dọ̀ ṣàyìn láti dábìdá bá ti fàmì sẹ́yìn mọ̀ lórí akúnfagbà àti iná màtàgbára mo bẹ̀rẹ̀ fún ẹgbẹ́ wọn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run yá mú ìfẹ́ rẹ ṣe lórí ayé mi lọ́gàn tẹ̀bí ìwọ lọ́sàsì dá mi ló sọ pé ìwọ dá mi tògótògó èmi wọ́n sì ti bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere ìwọ ti mú wọnú ògo lọ mo sì ń ṣe rere láì sí ìdíwọ́ àti dènà àti nira kankan bàbá ní ti àwọn ibi tó kù sí tó ní àwọn àkókò àti ìgbà yẹn Olúwa dìde lórí tẹ̀mímọ́ rẹ nítorí ọ̀rọ̀ ayé mi wàá túbọ̀ gbé mi ga láti lè mọ̀ pọ̀ sí ní rere ju àti máa lọ títí tí àkókò yẹn ó fi dé Olúwa àní kò gbọ́dọ̀ súbi kò sì gbọ́dọ̀ rẹ̀ mí àní láti mọ̀ gbìn láti mọ̀ gbòòrò sí nínú rere ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sí láti lè dá mi dúró àbí láti lè dí mi lọ́wọ́ láti mọ̀ pọ̀ sínú rere nípa agbára àṣẹ rẹ Olúwa dìde nítorí ọ̀rọ̀ ayé mi porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run alágbára bàbá mẹ̀mí mímọ́ tẹ̀bí ìwọ ni Ọlọ́run àní tó mú mi fọ̀ nínú ògo ìwọ ni Ọlọ́run àní tó mú ayé mi wọnú ògo lọ ìwọ ni Ọlọ́run àní tó ń fàyè gbà mí láti mọ ṣe rere àní láti mọ fọ̀ nínú ògo àní láti mọ gbèrè nínú ògo àní láti mọ ní àṣírí ayọ̀ èyí kò sí ìdí àti bíjọ́ kankan bàbá àìní mo ṣe kí ojú àti ọ̀yà dìde ní ọ̀rọ̀ ayé mi àyè tó ṣọlá tó dá sọ̀rọ̀ ayé mi ṣe àyè tó ṣọlá tó mìíràn àìní ọ̀rọ̀ ayé mi lórí tẹ̀mí mọ̀ ṣe ní orúkọ Jésù Kristi ya ìgbéga tó tayọ tó lè gbẹjọ ya wà mọ bẹ̀rẹ̀ sí gbé mi ga báyìí àyè bẹ̀rẹ̀ sí gbé mi ga àìní ìgbéga tó ká tó tóbi jù tó lè gbẹ tó lójú wọn èyí tí wọ́n jẹ́ lórí ní orúkọ ṣe àyè láti mọ̀ fà ìgbà mi láti mọ̀ ṣe láti mọ̀ gbẹ lórí ìdàtí wa lọ bàbá àìní tí gbogbo ìbéèrè bí àjẹbẹ mi Olúwa àìní àwọn ìgbà tàkókò tó kù tí ó fi kan mi àyè tó fi jẹ́ ní tí mo fi tẹ̀mí lọ́wọ́ ní orúkọ Jésù ẹsẹ̀ agbára àti ìmọ̀ tẹ̀síwájú láti mọ̀ gbẹ̀lẹ̀ nínú ìfẹ́ rẹ àyè láti mọ̀ ṣe yẹsẹ̀ àyè láti mọ̀ lè ṣìnà Olúwa láti mọ̀ káàkó yẹn kó fòmí bàbá ayọ̀ gbé wọ̀ mí lójijì Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ìmọ̀ rẹ àìdásọ̀rọ̀ ayé mi ṣe bàbá ìdókòó ṣe àbọ̀dá ayé wa pẹ̀lú ìnú gbogbo ẹ̀ àbọ̀ mú gbilẹ̀ tó rere láti mọ̀ mú pọ̀ sínú rere láti mọ̀ mú pọ̀ ní ògo láti mọ̀ mú pọ̀ ní ọlá láti mọ̀ mú pọ̀ ní ìgbéga àyè títí gbogbo tí ń ṣe ìbéèrè pọ́ bàtà ni àyè tó fi tẹ̀mí lọ́wọ́ ní àwọn àkókò wọn nígbà táwọn kó ọkọ̀ kó fi dé àyè tí wọ́n fi gbogbo wọn lé mi lọ́wọ́ sẹ́ bàbá àmọ̀ pọ̀ sínú rere àmọ̀ gbilẹ̀ sínú rere àmọ̀ mi tàyọ̀ sínú rere àyè láti mọ̀ fà ìgbà mi tó àti wọn bó ṣe bàbá ní rere ní rere pàtàkì gbogbo ní orúkọ Jésù rẹ̀ àjùlá tó bẹ̀rẹ̀ láti mọ̀ fìràn ní bó ṣe fìràn lọ láti mọ̀ ṣàṣìpẹ̀ ní bó ṣe ṣe lọ láti mọ̀ gbógun rẹ̀ bó ṣe lọ yà jẹ́ gbogbo ìkó tó mọ̀ jẹ́ bó ṣe ṣe lọ bàbá àyè orúkọ tó ti ṣe lórí ayé mi dásọ̀rọ̀ ayé mi tó àti wọn lọ pátá yà dásọ̀rọ̀ ayé mi pátápátá ju àti wọn lọ láti mọ̀ dásọ̀rọ̀ ayé mi tó àti wọn lọ ní orúkọ Jésù Kristi láti mọ̀ fà gbà àtàjùlọ ọ̀kan láyé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọ ni ẹni náà tó ń jẹ́ èmi ni tó mú mi wọnú ògo lọ tó mú mi fọ̀ nínú ògo tó mú mi ṣe rere tó mú mi rógo lò ìtí ẹ̀dínkẹ́ni ò sì lè mú mi wálé màbí dá mi dúró ni mo ti ké ní ọ̀tún Ọlọ́run ọ̀yà lórí ọ̀rọ̀ ayé mi dìde fi àjùlọ rẹ hàn ọwọ́ ọ̀tún agbára láti fi gbé mi ga ju bó ṣe gbé mi ga lọ ògo tẹ́lifíkẹ́ni òrùlé nínú ìran mi pátápátá ìjókòó tó bọ̀ mọ́ di ilé òfin mi nípa agbára àtàṣẹ rẹ oore tẹ́lifíkẹ́ni ò gbéṣe nínú ìran mi pátápátá ọ̀yà kó tó bọ̀ di ilé gbéṣe fẹ́mi nípa agbára àtàṣẹ ní gbogbo ọjọ́ ayé mi kò gbọdọ̀ wálé láéláé ṣùgbọ́n kó tó mọ̀ fọ́n kó tó mọ̀ lékè sáà ni ètò ìpọ́ ọ̀rọ̀ ni pé orílẹ̀ mi ọmọ ìjẹ́ mi kì yóò jẹ́rù láéláé bẹ́ẹ̀ ni èmi ọmọ gáàsì ni èmi kì yóò wálé láéláé òní èmi ọmọ lékè sáà lórí Olúwa fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ ní ayé mi wọ́n á túbọ̀ mú mi wọnú ògo lọ ní ọ̀tútù àṣemá lọ ògo tẹ́nikẹ́ni orílẹ̀ nínú mi Olúwa àní fún èmi kọ́bẹ̀ sí jíjọ́ fi ti gbogbo agbá tó fi jọ́ lọ́rùn ni oríire tẹ́nikẹ́ni ògbéṣe lórí mi àní kọ́bẹ̀ sí di gbéṣe fún èmi ti gbogbo agbá tó fi jọ́ lọ́rùn ní ọ̀nà tó gàtà tó kọjọ́ gbà tí màá tún yẹ dá gbogbo orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá
tèmi wọ ni ọlọ́run àní ọlọ́run ayé rẹ̀ ya tóbi jùlọ èyí tó ń jẹ́ èmi ni ìwọ lẹni tó mú mi wọnú ògo lọ àyè tó mú mi fọ̀ nínú ògo tó mú mi sọ̀rọ̀ nínú ògo àyè tó mú mi gbìlẹ̀ nínú ògo àyè tó sì fi àyè gbà mí láti bọ̀ ṣeré ìjẹ́ pé ẹnikẹ́ni òṣì láti mi wálẹ̀ àbí láti dá mi bọ́ àti láti dá mi dúró àbí láti dèmi lọ́nà àyè láti mọ ṣeré láti mọ gbìlẹ̀ lórí láti mọ gbòòrò fún rere olúwa àìní ni mo ṣe ké ní orúkọ Jésù Kristi ọ̀yà àti gbogbo apá tó fi jọ lọ́rùn rẹ̀ àti gbogbo tó fi jọ àti bọ́ dìde ọtún bẹ̀rẹ̀ àsọ̀rọ̀ ayé mi jù dásọ̀rọ̀ ayé mi lọ àti bọ́ tó dà sí wá tó dọ̀ tẹ́lẹ̀ mi wọ́n jẹ́ jọ olúwa àìní ìjọsìn láti bọ̀ mú mi pọ̀ sí nínú ògo rẹ̀ láti bọ̀ mú mi pọ̀ sí nínú ọlá láti bọ̀ mú mi pọ̀ sí nínú ìgbéga àìní ìṣeré láti bọ̀ mú mi pọ̀ sí nínú àgbègbè láti mọ̀ ṣeré ògo tẹ́lifíkẹ́ ní òrùlé òde nínú rà mí bàbá ọ̀yà kọ́bẹ̀ sí dúró fún pátá ní orúkọ Jésù Kristi àìní òrùlé yẹ́nìkẹ́ ló gbéṣẹ́ nínú rẹ̀ mí àìní jútà tí wọ́n lọ́ọ́ láti bọ̀ fàyè gbà mí láti mọ̀ gbéṣẹ́ ṣe àìní ògo tẹ́lifíkẹ́ lórí lónìí rẹ̀ àìní jọ́sìn láti bọ̀ fàyè gbà mí láti mọ̀ gbòòrò rẹ̀ ṣe olúwa àìní ìwọ́n tún mú wọn ní ògo lèmi tí wà ní ògo ẹ̀mí sì ń fọ ní ògo àìní wọ́n tún mọ̀ mú mi tẹ̀síwájú bó ti tẹ̀síwájú àti wá lọ àìní láti mọ̀ gbìlẹ̀ ní ògo sẹ́ni orúkọ Jésù rẹ̀ ṣe àìní gbogbo ọ̀nà tí wọ́n wá tó fi jẹ́ lọ́rùn àìrántí ọ̀rọ̀ rẹ̀ òní àìní orílẹ̀ mi ọmọ jẹ̀bi kì yóò jẹ́ láláì òní èmi ọmọ lékè sáà ní gbogbo ọjọ́ ayé mi ṣe olúwa àìní fìjọ́ rẹ̀ múlẹ̀ ní ayé mi àìní dìde lórí tẹ̀mí mọ̀ rẹ̀ ṣe jẹ́ kọ́ra ayé mi kọ́kọ́ àìní omira lórí tẹ̀mí mọ̀ rẹ̀ jẹ́ kọ́ra ayé mi kọ́kọ́ bàbá àti bẹ̀ ní ọ̀run yà sọ àṣẹ àtàgbẹ́rẹ́ kalẹ̀ sọ ọ̀tún náà mi nù sọ̀rọ̀ àṣẹ àtàgbẹ́rẹ́ kalẹ̀ sọ ọ̀tún sún ayé mi ṣe olúwa àìní kébì ó túbọ̀ bọ̀ lékè sáà ní gbogbo ọjọ́ ayé mi ní gbogbo nínú ògo ní ọlá nítorí nínú ṣe rere mi àìní kébì ó túbọ̀ gbòòrò sísá nínú ògo ní ọlá nínú ṣe rere gbogbo àtàtẹ àìní kébì orúkọ Jésù rẹ̀ ṣe àìní kébì ó túbọ̀ mọ fọ́jẹ́ orí ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ayé mi ṣe nínú ògo ní ọlá tóbi ní gbogbo àìní tóbi ní ṣàṣírí ayọ̀ nínú rírí ògo lónú àṣírí nígbà gbogbo olúwa àìní ní orúkọ Jésù Kristi àìní kówó kan àìní kò gbọdọ̀ sítájà láti jẹun wálẹ̀ mọ́ àìní láyé gbowó jáde àìní mi gbọdọ̀ wà lẹ́sẹ̀ àìní láyé tẹ́lẹ̀ mi ọ̀rọ̀ jáde lẹ́yìn àìní orúkọ Jésù Kristi ọ̀yà dìde ní ọ̀rọ̀ ayé mi ṣe ọ̀yà mi lẹ́nu ọ̀rọ̀ ayé mi ló tẹ̀mí mọ̀ rẹ̀ ṣe orúkọ Jésù àmọ́ mi pọ̀ ní ògbó sípò ní ògbó àmọ́ gbẹ̀lẹ́ ògbó ní ògbó àìní ìjọ rẹ̀ mi àìní orí ìmọ̀ jẹ́ gbogbo jáde mi ṣe àìní gbogbo jáde mi àìní pé mọ̀ lẹ́kẹ̀ sàdí wọ́n agbá tó fi jọ́ sọ̀rọ̀ ọ̀yà fẹ́ àjùlọ rẹ̀ kan ẹ̀ fi tóbi rẹ̀ kan láyé mi tí wọ́n agbá tó fi jọ́ lọ́rùn ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ní orúkọ tí bá bọ́ bẹ̀mí mọ́ mẹ́ta lọ́kan èmi wọnú ògo àti ṣe rere mi lọ ìdádúró àti dènà àbí ìdíwọ́ kò sí fún mi mọ́ láti mọ tayọ láti mọ rúgùrọ̀ láti mọ gbòòrò rere ṣe ìdí ni mo ṣe ń pa ní àṣẹ èmi ò dálábà mo gbà padà gbogbo tí ń ṣe ògo mi mo gbà padà gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀ràn ṣáájú nínú mi tí sára àwọn ogun mi ni mo gbà padà gbogbo rere ayọ̀ ògo ìgbéga ṣe orí tó ti jí lọ inú ayé mi lójú ti pẹ́ àbí tó ti bọ́ sọmọ lójú ti pẹ́ ni mo gbà padà gbogbo tí ń ṣe ìtọ́ mi ta gbẹ́sẹ̀ lórí ta gbọ́wọ́ lórí àti àjókòó lórí mọ́lẹ̀ ni ọ̀yá àrí gbogbo ọwọ́ gbogbo agbára gbogbo òjì gbogbo ẹ̀ṣẹ̀ àrí gbogbo àhámọ́ gbogbo ìdè ẹgbìnà dànù ní orúkọ Jésù Kristi àrí gbogbo ẹ̀tọ́ padà tèlétèlé àrí ẹgbìnà dànù èmi gbogbo ẹ̀tọ́ padà tèlétèlé torí pé kíni àti dàmí láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi kò sí ìdíwọ́ àbíjẹ̀nà kankan fún mi mọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àní èmi àní gẹ́gẹ́ bí ọ̀dẹ̀ kan àti dàbí àti ṣe mí lógo nípa ọgbàrá tuntun rẹ̀ èmi wọnú ògo àti ṣe rere mi lọ àní mi bẹ̀rẹ̀ sí fọ nínú ògo èmi bẹ̀rẹ̀ sí ní ṣe rere èmi bẹ̀rẹ̀ sí gbòòrò fún rere ìdíwọ́ àti iná kankan oṣù fún mọ́ ìdènà kankan oṣù fún mọ́ ìdádúró kan oṣù fún mọ́ ní orúkọ Jésù Kristi ìjẹ́mu apá ní àṣẹ ní orúkọ Jésù Kristi ìyá gbogbo tí ṣe ògo mi àní gbogbo tí ṣe ìṣe rere mi àní gbogbo tí ṣe ìpínlẹ̀ àjẹtọ́ mi àní gbogbo tí ṣe àṣírí ayọ̀ pọ́tàpá gbogbo pátá àní láti fi gbogbo ní orúkọ Jésù Kristi àní mo gbà pàtẹ́ sílẹ̀ gbogbo tí ṣe ògo àwọn ọ̀ràn ìṣáájú ni ìjẹ́kùn tí mo fi kúrò ní tó pé ara àwọn ogun mi ni àní gbogbo tí ń ṣe àní ẹ̀tọ́ dàtí pé mi àti níbo dàtí gbé sọ́jọ́ dàtí jókòó lójú pé dàtí fi irúgbà lọ́wọ́ mi àbí tó sọ lọ́wọ́ mi àní gbogbo agbára ní orúkọ Jésù tètè láì pọ̀ yọkọ sẹ́ ọ̀yá gbogbo agbára gbogbo ìjọba gbogbo ìkàn gbogbo èso àní gbogbo àhámọ́ gbogbo ìwọ̀n gbogbo bàtà gbogbo ṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ àní gbogbo ọwọ́ gbogbo òjì gbogbo ẹ̀ṣẹ̀ àní tó gbá àní tó jókòó lórí ẹ̀ tó fi gbogbo ẹ̀dẹ̀ rẹ̀ máa tó jókòó fún tó mú ẹ̀ tó dàrí mi yó àní tó dá òwò àti pé mi tó tẹ̀ ẹ̀gbin náà ní orúkọ Jésù àní iná tó dàkú mọ́ra àní mo fún kọ́ lórí ẹ̀gbin náà ní orúkọ Jésù àní ẹ̀rún náà ní orúkọ Jésù àní gbogbo tí ṣògo àti pé màṣírí màṣírí wà gbogbo tí ṣògo àwọn ọ̀rọ̀ ṣáájú nínú ìlànà tó ti kọ́ lẹ̀ èsì àwọn ogun mi ni gbogbo tí ṣàwọn ẹ̀tọ́ àṣírí mi dájú lọ́tọ́ pé orúkọ Jésù àní ẹ̀gbin náà nù àní tẹ́lẹ̀ àgbègbè àwọn padà báyìí àní nínú ayọ̀ tẹ́fà àní mo bẹ̀rẹ̀ sí dúró fún mi nínú àtẹ́fà àní mo bẹ̀rẹ̀ sí rí wọn lọ́bàá nínú ayọ̀ àlàáfíà mi gógó ìtura àtìrá àní mo bẹ̀rẹ̀ sí rí wọn lọ́bàá àní mo bẹ̀rẹ̀ sí rí wọn báyìí àní mo bẹ̀rẹ̀ sí àní ó di tẹ́fà láti orúkọ Jésù gbogbo padà lẹ́ẹ̀kọ́ yọkọ sẹ́ gbogbo tí ṣògo ayé mi àní gbogbo tí ṣògo àwọn àrùn ìṣàjú nínú ìrànmí tí àwọn ogún mi ni gbogbo tí ṣàwọn ẹ̀tọ́ àti pé àṣírí mi dájú lọ́tọ́ pé àṣírí mi tó ti pẹ́ ni àní mo pa àṣẹ
látàrí kò ní orúkọ Jésù tẹ̀sí mo gbàgbọ́ padà àyíká ti gbèsè lọ́jọ́ pé títí tó fi jẹ́ ọjọ́ tòní ni àti mo gbàgbọ́ padà tẹ̀lé orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo ìjọba gbogbo agbára gbogbo owó gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìjẹ́ àti gbogbo ìkàn gbogbo àhámọ́ gbogbo ohun gbogbo ọ̀rọ̀ gbogbo àṣẹ gbogbo kò yóò kò àjẹ gbogbo tí ń ṣe òòṣà mi agbára ni àbí ìgbà ìpínkà láàfin ká gbogbo ẹ̀ tó mi nínú ẹgbẹ́ náà lórúkọ Jésù Kristi àti mo gbàgbọ́ ètò padà àní ètò mi ò ṣe dá dúró mọ́ èmi ò ṣe jìlọ náà mọ́ èmi ò ṣe gbé èmi ò ṣe dá dúró mọ́ èmi ò ṣe jìlọ mọ́ àní mi ò ṣe mú wálẹ̀ mọ́ o àní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni àní mi ò ṣe yọ lẹ́nu mọ́ àti ohun kò ń ṣe tẹ́wọ́ bá orúkọ Jésù mọ́ gbàgbọ́ ti ṣe padà lọ́ba ti ṣe mí padà àní mo ṣe mí padà nínú ayọ̀ àlàáfíà tí mo gbà tuntun àti agbára tí àṣírí wọn aláyè àní mo bẹ̀rẹ̀ sí rí wọn lọ báyìí àní mo bẹ̀rẹ̀ sí rí wọn báyìí àní ní gbogbo ọjọ́ ayé mi àní fọkànbalẹ̀ ìwé ìsúnmọ́ tẹ́lẹ̀ ẹ̀rí ayọ̀ mi bẹ̀rẹ̀ sí bọ́ sí ògo tẹ́nìkan ní orílẹ̀-èdè àní mo bẹ̀rẹ̀ sí rí wọn báyìí àní orí tẹ́nìkan gbé sínú àní mo bẹ̀rẹ̀ sí gbé wọn sí báyìí àní gbogbo ẹ̀rí ayọ̀ mi ó yá bẹ̀rẹ̀ sí gbé wọn gbòòrò sí ní nípa agbára àṣírí náà bẹ́ẹ̀ ni orí kò yí padà sọ orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yà ń gé ilé ayọ̀ oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi ẹbẹ̀ tí kàn mí láti mọ jíṣẹ́ mi fún mi Ọlọ́run yóò gbé yín kalẹ̀ nítorí àti mọ òwòrán Ọlọ́run yóò gbé yín kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ti pé kẹ́nìkan kò lè dá yín dúró no Ọlọ́run gbé yín kalẹ̀ láti mọ jíṣẹ́ ayọ̀ fún mi àti láti mọ múrò ẹ̀wà fún mi ọ̀yà ẹbẹ̀ tí kàn mí láti mọ jíṣẹ́ mi fún mi sẹ́ mo padà sí mi ọ̀dà lábàá gbogbo ẹ̀yìn áńgẹ̀lì oníṣẹ́ ayọ̀ mi ògùn ayé mi kó tó wà mọ́ fọ́ ju bó ṣe fọ́ lọ ayé mi kó tó wà mọ́ fọ́ tòkòtò bó ṣe fọ́ tòkòtò lọ ògùn tẹ́nikẹ́ni òrùlé nínú ràn mí àní ju àfojúsùn àti wòye mi lọ àti ìrètí mi lọ Jákọ́bù sì dìlú fún mi oríire tẹ́nikẹ́ni ò gbéṣe nínú ràn mí àní ju àfojúsùn àti wòye mi lọ Jákọ́bù sì di gbígbé ṣe fún mi kọ́bátà nígbà gbogbo lójó gbogbo kí mo lé kìsàkìsì mọ́ta inú gbogbo náà òmíràn tó dàbí rẹ̀ àníṣe ohun gbogbo tí mo nílò pátápátá láì kọ ẹyọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àní ẹbẹ̀ sí pèsè fún mi láti lè sọdún ayọ̀ yálà ìparí ọdún ni o àti ìbẹ̀rẹ̀ ọdún ni o ọ̀yà ẹbẹ̀ sí pèsè fún mi ní ànító àìsíkẹ́lá ní ọkùnrin àṣìlẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ oníròyìn aṣọ mi èmi ọ̀pá dábàá mọ́ àṣẹ ni mò ń pa ní orúkọ Jésù Kristi sí ní ọ̀sán ẹ̀ṣẹ̀ nítorí àti gbé yín kalẹ̀ kèésì láti mọ òwòrán àyè kèésì láti mọ gba ìdádó kankan àyè ní orúkọ Jésù láti mọ kàmílá láti mọ jíṣẹ́ mi fún mi ni àyè láti mọ mú káyé mi kọ́ mọ pọ̀ sí ní ògo lójoojúmọ́ ni ní ògo tuntun láti mú káyé mi kọ́ mọ gbilẹ̀ sí ní ògo tuntun lójoojúmọ́ ni àyè ṣọ́ọ̀tì àti ṣọ́ọ̀jọ́jọ́ àti gbogbo sì mọ́ pátá ni àyè ní orúkọ Jésù mọ padà sí mo yá àyè ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún sẹ́ gbogbo ẹ̀yà ń gẹ̀lò oníṣẹ́ oníròyìn àyè ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún sẹ́ àyè ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíṣẹ́ mi ní orúkọ Jésù Kristi àjù tàtí wọn ayé mi kó tó bọ̀ kún fún ògo bó ti kún fún ògo lọ ayé mi kó tó bọ̀ mọ́ fọ́tò ògo tó bó ti fọ́tò ògo lọ ayé mi kó tó mọ̀ gbẹ̀lẹ̀ ní ògo bó ti gbẹ̀lẹ̀ ní ògo lọ àyè ní gbogbo ọ̀nà àyè kí mo tó mọ̀ pọ̀ sí ní ògo láti omi àtàgbà àti gbẹ̀gẹ̀ ọlọ́wà ní orúkọ Jésù àti wọn lọ ọ̀yà àyíṣọ́ ṣe ìjọ mi àti gbogbo ṣe ṣe àyè kó tó mọ̀ gbẹ̀lẹ̀ kó tó mọ̀ gbòòrò sí nínú ògo àti tóbi àti ọlọ́wà àti wọn lọ ní orúkọ Jésù kò ṣe àyíjú ṣe àyè kí mo tó mọ̀ lẹ́kẹ̀sà gbòòsì lẹ́kẹ̀sà lọ àyè láti fi gbogbo àyè orúkọ Jésù kò ṣe ìrànlọ́wọ́ àti tóbi àtàgbà àti gbẹ̀gẹ̀ ọlọ́wà àti gbogbo ní wọ́n àti wọn lọ àyè ń gẹ̀lò ní sẹ́yìn ní orúkọ Jésù ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jẹ́ mi fún àṣẹ ni kì í sábà ṣe lórúkọ Jésù Kristi ọ̀yà ilẹ̀ kórè ayò ògo tó kọjá ọjọ́ yà tó bọ̀ ṣé wọn sílẹ̀ fún ẹgbẹ́ ṣe fún wa ní olùjọ àti wọn lọ sí ọ̀yà àdìbò sí àwọn ilẹ̀ ògo tún mi fún ẹgbẹ́ tẹ̀lé lọ ọ̀yà àní ògo ayé mi akọ àbọ̀ buyọ̀ pápátá àdìgẹ́ bọ́jọ́ Jésù bí ọjọ́ sì yọ tuntun sí ọ̀nà ojoojúmọ́ àní ọ̀tún ojoojúmọ́ ògo mi kọ́ mọ buyọ̀ kó sì mọ̀ rà kó sì mọ̀ mọ́lẹ̀ nípa gbogbo àyẹ̀bẹ́ gẹ́gẹ́ àní ògo mi àní kọ́ mọ ràn bí ọ̀rọ̀ àní tó ti bẹ́ẹ̀ jẹ́ nìkan olùdábọ̀ àmì gbé pamọ́ nígbà gbogbo ọ̀tún ojoojúmọ́ tí gbogbo agbára àṣẹ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ́ ń gẹ̀lò níṣẹ́ ní àyẹ̀ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu iṣẹ́ àyẹ̀bẹ̀ kọ́mí láti mọ̀ tí a yẹ fún nígbà tí wọ́n lọ yá ẹ̀rí rí ayọ̀ mi akọ́bẹ̀ ti lóògùn ńlá tó ga tó tóbi tó sì mọ̀ gbogbo àgbáyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ayé mi kó tó mọ̀ fọ́tò gbogbo sọ̀rọ̀ ògo tẹ́lifíkẹ́ yóò lò nínú ọ̀rọ̀ mi sẹ́ àyẹ̀fọ́ mi yá àyẹ̀kọ́bẹ̀ sì jùlọ fún nípa agbára àti àṣẹ lọ ní ọ̀tún lójoojúmọ́ oríire àyẹ̀tọ́ka tó tóbi tó lẹ́gbẹ́ tó lójú wọn ni àyẹ̀ orúkọ Jésù àyẹ̀kẹ́ mi sí ìmọ̀ gbéṣe àyẹ̀kẹ́ tí mo ní àṣírí rẹ̀ gbọ́dọ̀ gbogbo àbáta bẹ́ẹ̀ gẹ́gẹ́ àyẹ̀bọ̀ tẹ́ ní orúkọ Jésù ọ̀sẹ̀ gbogbo tí mo nílò ní ayọ̀ ní rere ní ìgbéga àyẹ̀láti fi sọdún ayọ̀ àyẹ̀parí ọdún àti ìbẹ̀rẹ̀ ọdún àti ọdún tuntun ni àyẹ̀ orúkọ Jésù sẹ́ ànító àyẹ̀ṣẹ́pàdé ẹ̀bẹ̀ sí ìjọba fún báyìí àyẹ̀bẹ̀ kún wá fún mi sẹ́ àyẹ̀bẹ̀ sí ìjọba fún mi àyẹ̀bẹ̀ kún wá fún mi àyẹ̀bẹ̀ sí ìjọba fún mi gbogbo pátápátá tí mo nílò ní orúkọ Jésù ọ̀sẹ̀ gbogbo ẹ̀yà ń gẹ̀rù sí àwọn kún wá fún mi ní orúkọ Jésù àyẹ̀bẹ̀ kún wá fún mi àyẹ̀láti sọdún ayọ̀ ẹ̀ní yá ìparí ọdún àbí ìbẹ̀rẹ̀ ọdún ní orúkọ Jésù àyẹ̀tọ́ ẹ̀sẹ̀ ẹ̀bẹ̀ sí ìjọba fún mi àyẹ̀bẹ̀ kún wá fún mi ẹ̀ní àyẹ̀tọ́ ẹ̀sẹ̀ ẹ̀bẹ̀ kún wá fún mi tó bẹ̀rẹ̀ ní orúkọ Jésù àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àní tó àdéṣe kò ní mo bẹ́ẹ̀ ni mo ń tẹ̀lé mọ́sí àyẹ̀wò ẹ̀kọ́ kọ́ fún mi ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni àní oṣù àṣẹ ní kí n sábà àní kò sí àyípadà. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹni yòówù kó wù kẹjẹ kọ̀ọ̀kan mi bó lẹ ṣe súnmọ́ sí mi bó lẹ ṣe súnmọ́ mi tó kọ̀ọ̀kan mi bó lẹ ṣe jìnnà sí mi tó kọ̀ọ̀kan mi ẹ kú dànù
ẹ ṣòfò dànù ètò bá ti fìdí rẹ̀ múlẹ̀ pé oṣù àtàjọ gbọ́dọ̀ wà láàyè ẹ kú dànù ẹ ṣòfò dànù gbogbo ẹni tẹ́ pẹ́ ní ìka ènìyàn ẹni bẹ́ẹ̀ ni búburú ni pé tẹ́ni ẹ kò ní jáwọ́ ẹ kò ní dẹ́yìn láti mọ jẹ́ ìyọlẹ́nu àbí ìdínira fún mi àbí fóun kóun kan tí ṣe tèmi iṣẹ́ náà ṣàbí sójú ọjọ́ mi àbí gbogbo tí ṣe rẹ́rẹ́ nípa pátá àdé kú dànù ẹ ṣòfò dànù àánú fàyín sílẹ̀ pátápátá àánú kákòlò rẹ̀ nípa pátá àṣẹ ni ẹ kú dànù ẹ ṣòfò dànù ó yá bẹ̀rẹ̀ sí mọ̀ èyí dààmú yóò kẹ́sì mọ̀ jẹrẹ náà àjọ nípa pátá ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àṣẹ ni mo pa èmi ọ̀dà bá o ó yá ẹnikẹ́ni yóò kó òkè jẹ́ kọ̀ọ̀kan mi bíbí tẹ̀ wá kọ̀ọ̀kan mi àdìpọ̀ lẹ́sẹ̀ súnmọ́ bílẹ̀ ṣe jìnnà sí tó kọ̀ọ̀kan mi tó nǹkan tó tọ̀kan mi ni wípé kí ni ó yá ikú parun ó yá ẹ parun dànù nítorí pé kí ni ẹ kọ̀ láti jáwọ́ nínú ibi ṣíṣe ẹ kọ̀ láti jáwọ́ nínú iṣẹ́ pátá àìlópẹ́ ẹ kọ̀ láti dẹ́kun àti mọ yọmí lára àbí ohunkóhun kan ṣíṣe tèmi iṣẹ́ ìṣòro ìṣòro àti ṣíṣe wà gbogbo mo pàṣẹ ní orúkọ Jésù ní ẹrù dànù nítorí pé a ti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ wípé kí ni àìní ẹni tí ìlú òdù sí ire kó jìnnà sí àìní ẹni búburú àìní ni ó di gígé dànù pátá ẹnikẹ́ni gbọ́dọ̀ yọ bílẹ̀ ẹni yóò kó òwò tó bá yọ bílẹ̀ nù àìní yóò rú dájọ́ rẹ̀ àìní yóò sì di gígé dànù pátá nítorí pé mi ò sí nàìjíríà mọ̀ yọ nítorí pé a ti rà mí padà ní iye kan àìní tí kì í jẹ́ bàjẹ́ bí wúrà àti fàdákà ètí kò dábìlẹ̀ tí kò dábọ̀ tí sẹ̀jẹ̀ Jésù Kristi bẹ́ẹ̀ ni àìní àti ti dá mi láre nípa ikú àti Jésù Kristi àìní mo ti dọ̀mọ́ Ọlọ́run àtàjogún Ọlọ́run àtàjogún Ọlọ́run àìní kò sí ìdálẹ́bí kankan fún mi mọ́ mo pa àṣẹ mi ọ̀dẹ́ lábàá ní orúkọ Jésù Kristi ẹni yóò kò yẹ ẹkú dànù àìní ẹsùn dànù ẹrù dànù ẹni ẹkú dànù ẹsùn dànù ẹrù dànù ibi gbogbo yóò kò mi wà àìní yóò kò wúkọ lẹ́jẹ́ àìní ọkàn mi sẹ́ ìjọba àti ẹ̀yìn àti ilé àtúntò àti gbogbo agbára ẹ̀kọ́ pátá ìjọba àti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi pé ẹnikẹ́ni tó tún gbọ́dọ̀ yọ mí lẹ́nu àbí ohunkóhun kan sì tèmi lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó tún gbọ́dọ̀ mi àbí ohunkóhun kan sì tèmi mọ́ ìjọba àti fi agbára àti àṣẹ fún mi àyè láti mọ tẹ̀yìn pa àyè láti mọ tẹ̀ pa àti mọ fàtú láti mọ fàlú àti láti mọ kọlù àyè bó ṣiṣẹ́ tẹ́lẹ̀ àti àgbà ṣe mi wá lọ gbogbo àyè mọ kọlù yín pẹ̀lú náà àti àrọ́ lọ́wọ́ àlàyé àyè mọ kọlù yín gẹ́gẹ́ bí àpáta ayérayé ti ṣe Jésù Kristi ni àyè tẹ́ pé ìkẹ́ni wà kọlù àfọ̀jẹ́ kí wọ́n kọlù lò ó yá àyè jù lọ lò àyè jù tó kọ́ ní orúkọ Jésù àti ẹ̀yìn àti láti rán àyè mọ kọlù yín pẹ̀lú náà tó dàkú mọ́ra ó yá ẹrú dànù oṣù tó dáa àyè orúkọ Jésù àyè ikú gbóná ó yá lẹ́yìn kó láyé orúkọ Jésù láti àkókò lọ ìjọba ẹ̀kọ́ láti jáwọ́ níbo ti ṣe bí ṣe nípa ẹ̀kọ́ láti jáwọ́ láti mọ ìyá ibi àbí ṣẹ́ṣẹ́ àbí ṣẹ́ṣẹ́ àbí ṣẹ́ṣẹ́ ẹ̀kọ́ nǹkan ṣe tèmi lẹ́nu àní ẹrú náà ẹ̀ṣọ́ fúlàní orúkọ Jésù àṣẹ àní ẹrú ẹni kọ́ ẹ̀ṣọ́ fúlàní àti ẹ̀yà àti láti ọjọ́ agbára yín bẹ́ẹ̀ ni orúkọ yìí padà sí ológun. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún gbígbọ́ ìtíwọ̀ tó gbọ́ tèmi sí lónìí ìtẹ́pẹ́ sì tún mọ gbọ́ tèmi nígbà gbogbo fún gbogbo àṣìpá tó ṣe inú ayé mi ìtẹ́pẹ́ ní ọ̀tun ògo ayé mi yóò tún mọ bóyá ojú bùtà tẹ̀ wá lọ bẹ́ẹ̀ ni ẹ̀rírí mi yóò tún bọ́ lógo ju àtẹ̀ wá lọ ìbá rẹ ni mo ṣe ayélujára ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo ṣe ọ̀dọ̀ bá ayélujára ọpẹ́ àti èyìn ológo jùlọ gba ọpẹ́ àti èyìn èmi àìdèmọ́bẹ̀rẹ̀ gba ọpẹ́ àti èyìn mẹ́ta nínú ọ̀kan gba ọpẹ́ àti èyìn fún gbogbo àṣepa ìròyìn tí wọ́n ti ṣe láyé mi fún ohun ògo láti wọ́n ṣe láyé mi fún àtìlẹ́yìn rẹ nínú ayé mi fún gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá fa ayé mi dára ìrere ìdókòwò ní ọ̀tún ìwọ tó ti gbọ́ tèmi àní ju tàtí wá lọ bẹ́ẹ̀ ni ìwọ sì tún mọ gbọ́ tèmi nígbà gbójú àti wá lọ bẹ́ẹ̀ ni ara rere ayé tó ga tó lógo jọ àní wọ́n ti bẹ̀rẹ̀ ṣíṣe ní ayé mi ju àti wá lọ bẹ́ẹ̀ ni ògo ayé mi tún bẹ̀rẹ̀ tuntun yọ tuntun ju àti wá lọ bẹ́ẹ̀ ni ìgbéga tó bẹ̀rẹ̀ ti dé bá ayé mi ju àti wá lọ àní àṣọ rere tuntun ju ẹ̀jẹ̀ tèmi ju àti wá lọ ìrànlọ́wọ́ tó ga tó tóbi jọ tẹ́lẹ̀ gbẹ́tọ̀ láti ibi mọ́ àní láti ibi gbogbo láti ibi mọ́ àní bẹ̀rẹ̀ ṣiṣẹ́ tèmi ju àti wá lọ wọ́n bẹ̀rẹ̀ sí wọn láti wá lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristi àní kó ibùkún mi ti kéèrè ti pépè ìwọ sì ti gbọ́ tèmi láti ọ̀run wá ohun gbogbo tí ṣe bẹ̀rẹ̀ mi pátá àní wọ́n ti bẹ̀rẹ̀ sí ọ̀dà fún mi ti bẹ̀rẹ̀ tẹ̀mí lọ́wọ́ ní orúkọ Jésù ìdíwájú nìkan kò tún ṣe mọ́ olúwa ọmọ ṣe ológo jùlọ èyí ní forúkọ rẹ àti gbọ́ pé olùwàgbáyé mi ìsọ pé ẹ̀rí ayọ̀mí yọ bẹ̀rẹ̀ sí lógo tó ga tó tóbi jùlọ títà tí wọ́n lọ sí Ọlọ́run ayé ọmọ ṣe ológo jùlọ ọmọdé yìí ní forúkọ rẹ èdè mo sì tẹ̀ mọ́ ọ̀yà síwájú àṣọjà mọ́ gba ògo lọ ọ̀yà mọ́ gba yìí lọ láti mọ̀ jẹ́ kó bó ṣe yẹ agbára rẹ agbára àṣẹ ìdẹ́mi mọ̀ sí ìjọba rẹ láti wọ́n sọ̀rọ̀ bó ṣe kà lọ láti mọ̀ bọ́ kọ́ láti mọ̀ tó mọ̀ tẹ̀ darí wa darí láti mọ̀ jẹ́ ìwàlá inú ayé nìkan bó ṣe ìwàlá inú kankan lọ nínú ọ̀rọ̀ nínú orin àìnínú ọpẹ́ àìnínú yẹn nínú àtẹwọ́ wa nínú ijó wa àbí nínú àní àdúrà wa àní láti mọ̀ jẹ́ ìwàlá bó ṣe agbára nínú ayé nìkan kan wa láti mọ̀ fi tóbi rẹ̀ hàn nínú ayé nìkan kan wa jẹ́ káyé kó tó mọ̀ gba ìyanu bó ṣe gba ìyanu àyọ̀ lọ olúwa àdí ìgbéga ìtẹ̀síwájú rẹ̀ kó tó mọ̀ jẹ́ tẹ̀lé kọ́ bó ṣe tẹ̀lé kankan wa lọ ó yá gbogbo kọ́ àjọpọ̀ àwọn ibi gbogbo àwọn kan kó tó mọ̀ já sásọ́ lórí ayé kankan lọ ọwọ́ ọ̀tún wa gbàyẹ́ tó mọ̀ gbé lórí ẹnì kankan wa lórí ní ọ̀tún lójoojúmọ́ àti mọ̀ sún bó ṣe sún fún wa lọ àní gbogbo apáta àtàwọn àtàwọn àgbà àtàwọn 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 wà ní orúkọ ti Jésù Kristi kí ìyìn ògo kó tó mọ̀ jẹ́ bó jẹ́ tirẹ̀ lọ òṣìṣẹ́ nítorí pé ìtìrẹ̀ ògo èèyàn láti pẹ́ ní fọkọ rẹ̀ títí ayé àìlèmí ọmọ yẹn tí mo gbogbo ayé mọ̀ fún wa tó kó forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìbà rẹ Ọlọ́run ayérayé
ìbà rẹ ọlọ́run ológo jùlọ, ìbà rẹ awímọ̀yẹ̀wò, ìbà rẹ elétí gbáròyè, ìbà rẹ ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbà wọ́n tirẹ̀ lágbàtàn, ìbà rẹ ìwọ ọlọ́run tó tún ti gbọ́ tiwa lónìí, tó ti ṣe ẹnìkọ̀ọ̀kan wa lógo tó tún ṣe ẹnìkọ̀ọ̀kan wa lónìí náà níjọ́ àtẹ̀wá lọ, ìbà rẹ ìwọ ọlọ́run tó tún fi ayé ẹnìkọ̀ọ̀kan wa dára rere ìtọ́kọjọ́ gbàtìmàtì ẹnìkọ̀ọ̀kan wa ju ti àtẹ̀yìnwá lọ. Ògo ni forúkọ nítorí pé láì àti láíláí ẹnìkọ̀ọ̀kan wa kì yóò tún wálé mọ́ bí kí wọ́n tún mọ gbòòrò tún dàgbà sí fún rere nínú ògo, nínú ọlá, nínú títóbi àtẹ̀wá rẹ. Òṣìṣẹ́ ọlọ́run ayé rẹ mo ní ìbà rẹ àrímọ̀yàn alpha omega gba ọpẹ́, Olúwa gba ìyìn, ògo ní forúkọ rẹ títí ayé láwọn mọ̀lá mọ̀yàn orúkọ ológo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ̀ ń tẹ̀ mọ́ wa létí lójoojúmọ́, a ti wà ní òpin ayé. Máa kíyèsára o, kí n máa kíyèsára o, máa ṣọ́ra o, kí n máa ṣọ́ra o. Ẹnì kọ̀ọ̀kan wa ká máa ṣọ́ra gidigidi gan nítorí pé àkókò yìí Sátánì ń ṣòro ara kan bàjẹ́ nítorí pé ó ti mọ̀ pé òpin ayé la wà. Ní tó sì dúró lórí ni wípé kí ni gbogbo ayé pátápátá kó kùnà jọ̀bọ̀ Ọlọ́run. Ètò dúró lórí pátá gbogbo tọ́lọ́run dá àníkọ́ pàdánù jọ̀bọ̀ Ọlọ́run. Nínú àwọn tí ó wá pàdánù jọ̀bọ̀ Ọlọ́run yẹn, èmi ò gbọ́dọ̀ sí láàrin wọn, ìwọ ò gbọ́dọ̀ sí láàrin wọn. Ìdí tọ́lọ́run fi ń tẹ̀ mọ́ èmi àti ẹlẹ́tí ní gbogbo gbà yí pé kí a mọ kíyèsára nínú gbogbo pátápátá tàbá ṣe nínú gbogbo ìṣẹ̀ wa. Ní orúkọ ti Jésù Kristi mo gbà ládùúrà ìjọba Ọlọ́run kò ní bọ́ sọ́dọ̀ mẹ́nì kankan wa lọ́wọ́ o. Àti ẹ̀yin àti èmi àní pàdánù ìjọba Ọlọ́run. Agbára àti okun iná ìmọ̀ mi ṣọgbọ́n tẹ́nì kankan wá nínú láti mọ gbinlẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run, nínú àṣẹ rẹ̀, láti mọ lè yàsọ́tọ̀ àbí yàsọ́sì, láti mọ lè bọ́ sínú pápẹ́ Sátánì àti àwọn àrékérekére àti àwọn ìjọba òkùnkùn gbogbo láti lè ṣèjọba Ọlọ́run gbé wọ ẹnì kankan wá. Bẹ́ẹ̀ ni orí kò yí padà níkẹyìn àti èmi àti ẹ̀yin ayọ̀ ńlá láfi pàdé lọ́run láti mọ fi yọ̀ níwájú Ọlọ́run Ẹlẹ́dàá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ títọ́ o, ìwọ lọ́lọ́run òdodo. Ọba ayérayé ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ àtàwátàwà níbí àti gbogbo àti wọ́n gbogbo àti wọ́n wò wá apánupọ̀ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti yìn. Adá gbogbo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ àti yìn. Ìwọ bá tó ń ṣe èmi àní ìmọ̀ bẹ̀rẹ̀ gba ọpẹ́ àti yìn. Títí ayé láwọn ọmọ ènìyàn nítorí pé ìwọ dára sí wa, òsì dára sí wa, òun gbọ́ tí o sì tún mọ̀ gbọ́ tí wa, òun ṣe bẹbẹ inú ayé wa ní ọ̀tún rere jù, òsì tẹ̀síwájú sì mọ̀ tẹ̀síwájú nígbà gbogbo. Ògo ìyìn ọlá àtọpẹ́ ní forúkọ bàbá gba ọpẹ́ àti yìn. Títí láwọn ènìyàn orúkọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́, ó ṣúre fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó sọ̀rọ̀ wa dayọ̀, ó ṣàṣepọ̀ inú ayé wa bọ́ọ̀lù ogun wa bàtà àti kúrò àdàmú àti ìnira, àbẹ̀rẹ̀ sí ṣe rere, àbẹ̀rẹ̀ sí nínú lábọ́nà nínú ògo bọ́ọ̀lù nígbà ìgbà ní ṣe bọ́ ṣe rere. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yé padà, gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run pátá. Mo ní paríparí rẹ̀ ìjọba ọ̀run kò ní bọ́ sọ́dọ̀ mọ́ wa lọ. Oore ọ̀fẹ́ àti àánú àtúnjú rere àti láti mọ̀ lè ṣe ìjọba ọ̀run, àti láti lè gbọ́ káàbọ̀ mọ́ rere bọ́ sínú ayé wa láì sẹ́tọ̀ kàtí ní akankan. Oore ọ̀fẹ́ yẹn ó yọ̀ dàrí fún ọkọ̀ pátá. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yé padà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo fàlókè. Àmín 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 àṣẹ.